àjẹmọ́ná. ìròyìn. àjẹmọ́ná. ìròyìn. àjẹmọ́ná. ìròyìn àjẹmọ́ná la gbé ka yín mọ́lé láàárọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe máa ń jáde ní ojoojúmọ́ tí aago 7 bá ti lù ní ìkànnì SIP 89.1 FM. a tún ti jí sí ayé láàárọ̀ yìí o ọlọ́run ọba tó pa wá mọ́ tá wà láyé tá wà láàyè ṣe rí i pé ọpẹ́ ìyìn ló yẹ àdániwáyé. òní mà ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025 bẹ́ẹ̀ bá wò dáadáa oṣù yìí náà tún ti ń kó kángárẹ̀ lọ́nu nígbà tá a bèèrè tá a sùn tá a sì lajú báyìí ẹ máa gbọ́ oṣù yìí náà tún ti parí o a tún ti wà ní oṣù keje o àwa náà kọ́ o ọlọ́run ọba òun náà ni ó ń ṣe ọlá rẹ̀. ǹjẹ́ kárọ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì SIP 89.1 FM ẹ kú àjíòde òní ẹ̀rí àwọn olùkọ́ àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo wọn ti fọ́n sọ́nà wọn ti ń gbabi iṣẹ́ wọn lọ gbogbo tí ń jẹ́ tọ́lọ́hún ọ̀nà òní náà wá o òní báyìí tó jẹ́ ọjọ́ àánú yóò wá ayé wa rí gbogbo tá a bá dáwọ́lé gbogbo tí ń jẹ́ ti ọlọ́run yóò yọrí sí rere ni o àní jẹ gbèsè gbogbo àwa tá a sì jẹ gbèsè náà ọlọ́run ó bá wa san o. àmì o. kílẹ̀ tó wá ṣàmì láàrin tó bẹ́ẹ̀. tèmi yé mi má lọ bẹ̀ wọ́n àmì ni àwa tó gbọ́ àwa tá a jẹ́ ìṣèwèsè pátá kọ́lọ́run bá wa san. ó dáa gbèsè òní kó wa lẹ́rù lọ. àmì o Jésù. ẹ wo bí ó ṣe ìtúrólúwọ ọmọdéjì náà ló kọ tèmi ẹṣẹ àti mòdún ni kì í ṣe àìmọ̀fólókò obì nǹkan ṣoṣo láàrin àwọn yẹmí tẹ́mi gan ti padà di ọkùnrin mọ́wọ́ lọ́rùn wọ́n wá ní ìtura gan sí àti padà di kínní ìṣe má ní di kínní gbẹ̀ pẹ́ ní ilé ọba sùn sí lèèyàn máa ń jọ nǹkan tó fà á nù lóko ẹnìkejì mi jàre. ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwòrábí tó jẹ́ wá sáyé tó jẹ́ wá sáyọ̀ láàárọ̀ tòní àwa náà rèé o òní ọjọ́rú tí í ṣe ọjọ́ 11 nínú oṣù kẹfà ọdún 2025 wá dúpẹ́ o torí pé ní tó bá wa láyé ó bá wa nínú àlàáfíà ojúmọ́ re ni ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú agbẹ́kínní ọ̀hún dé òun tẹ́ ẹ mọ̀ jẹ búrẹ́dì gbóná òun yọ bọ́tà ní láàárọ̀ kùtùkùtù òun gbóná fẹ́lifẹ́li àjímúná la pé ẹ̀yin ẹ sá ti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa fetí gbéyàwó ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì bá ṣe máa kà sí yín létí ọláyẹmí oyèlékè lórúkọ tèmi o ẹ káàbọ̀. bẹ́ẹ̀ ni bí ó ṣe jẹ́ gan-an náà ni ẹ ti gbọ́ ọ̀hún lórí ètò àjímúná fún ti àárọ̀ yìí a ti kó àwọn ìròyìn wá lọ́lọ́kan òjọ̀kan àwọn ìbéèrè ní ìròyìn ni o ojúlówó ìròyìn tó yàtọ̀ sí àwọn gbàrọ̀ gùdù ẹ wo bí ó ṣe já wọ inú ìwé ìròyìn nínú ìwé ìròyìn The Nation lèmi ó ti mú ìròyìn ọwọ́ mi yìí o níbi tí ààrẹ Tinubu tí ó mà ti ń sọ̀rọ̀ bàbá ní kò sí à ń padà sẹ́yìn mọ́ o lórí gbogbo àwọn àtúnṣe ọ̀nà eléyìí tí wọ́n ti dáwọ́lé báyìí Tinubu ló sọ̀rọ̀ ìlédè ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ tí Aliu Ndume tó fọ́n sí gbòòrò ayé pé Tinubu bí wọ́n ti ṣe Jonathan lọ́jọ́ kìíní àná náà ni wọ́n ti ń ṣe ọ́ yìí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti sọ pé kó panu rẹ̀ mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ yẹn tá a bá wọnú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ máa gbọ́. nínú ìwé ìròyìn The Nation náà màá tún ti mú eléyìí o níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party LP tọ́mà ti sọ̀rọ̀ wọ́n ní Obi àti Oti wọ́n ní àwọn lọ́mà wà nídìí awuyewuye eléyìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú wọn o wọ́n ní kò ń ṣe ìjọba àpapọ̀ àwọn ẹgbẹ́ Labour ló sọ̀rọ̀ ìlédè ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ni ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Rivers ni wọ́n ti ń sọ fún ẹni tó jẹ́ gómìnà wọn nípínlẹ̀ ọ̀hún ìyẹn Fubara wípé bó o gbọ́n bíi ifá bó o mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ wo ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ àwọn ò nílẹ̀ dáríjì yẹn o kódà bó o darapọ̀ mọ́ wa. Ọlọ́run kò ṣàánú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ààrẹ Tinubu ni ó mà ti padà sílùú Àbújá lẹ́yìn ìsinmi ọdún tí bàbá lọ ṣe ní ìlú Èkó bàbá ti padà sílùú Àbújá báyìí ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún síta. ká dúpẹ́ ó dà pé wọ́n mẹ́jẹ Èkó bọ̀. wọ́n mẹ́jẹ Èkó bọ̀. ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ibẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkó wọ́n níṣẹ́ ráwọn tí wọ́n fẹ́ gbẹ́ wálẹ̀ àwọn alátẹnujẹ nídìí sí òṣèlú ni amọ̀rú wọn.
nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí Wike mà ti sọ̀rọ̀ Wike ní kí ààrẹ Bọ́lá Tinubu kó má ṣe wá àwọn tí ò ní ṣe àwọn busybody àwọn tó jẹ́ pé wọn ò ní nǹkan kan ṣe àwọn ìdíwọ́ àti ìdènà ó ní ẹ wò ó ẹ má ṣe wò wọ́n o ẹ má ṣe wo ọ̀dọ̀ wọn rárá Wike ló sọ ọ̀rọ̀ yìí fún Tinubu o ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Tribune láàárọ̀ yìí Fáyọ̀ṣe ti sọ̀rọ̀ jáde o ó ní ẹ wò ẹ má fi ọ̀pọ̀lọ́ ẹ má fi wé kọ̀ọ̀kọ̀ kò jọra wọn ní láti bo sí bo sẹ́mu wá dàbí ògùrọ̀ ni ẹ̀yin tẹ̀ ń fi Tinubu tẹ̀ fi ń wé Buhari ó dàbí ẹni pé ẹ̀ mọ nǹkan tẹ̀ ń ṣe ni o Fáyọ̀ṣe ló sọ ìwé ìròyìn Tribune òun ló ti jáde láàárọ̀ yìí. Ọjí Kálù ló mà ti sọ̀rọ̀ ó ní iṣẹ́ rí ìrọ̀wọ́ orí epo tí wọ́n yọ òun ó ní NASCAM ẹ wò ó ayédèrú ní NASCAM ó ní orílẹ̀-èdè Nàìjíríà ò lè padà sẹ́yìn mọ́ o Ọjí Kálù ló sọ̀rọ̀ yìí léde ìwé ìròyìn Punch ló sì Punch ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Tribune ìròyìn eléyìí ló ti rọra ń yọjú fíntín tó sọ fún wa wípé ìbáṣepọ̀ ikú láyé ará àgbàǹdà Lámídì Àjàdí bàbá onítáyà wọ́n ti jọ́lọ́run nípè o ìwé ìròyìn Tribune ló gbé jáde láàárọ̀ yìí. Ọlọ́run kó tẹ́ bàbá sí afẹ́fẹ́ rẹ̀. àmín. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí ìjọba ìpínlẹ̀ Niger tó mà ti sọ̀rọ̀ wọ́n ní àti ẹ̀wà mọbi tómi ti ń bọ̀ wá o àmọ́ o ìwé ìròyìn Punch ló kọ ìròyìn ọ̀hún. àwọn àjọ ààbò ara ẹni láàbò wọ́n ti fi kélé òfin gbé àwọn méjìlá kan tí wọ́n ń ba nǹkan ní ìjọba jẹ́ nílùú Àbújá lásìkò táwọn aláyọ̀ tí wọ́n ń yayọ̀ ọdún ìwé ìròyìn Tribune òun ló ti jáde láàárọ̀ ẹ̀. olórin tàkasúfè nìkan ló mà ti sọ̀rọ̀ mọ́lẹ́dẹ̀ Nàìjíríà èyí ò Ṣeun Kútì ó ní tábà wò ó nínú àwọn lọ́balọ́ba orí adé orílẹ̀-èdè Nàìjíríà yìí ìdá ọgọ́sàn-án ni ó mà jẹ́ wípé nínú wọn o ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tí ó jẹ́ ọba ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò máa gbàgbọ́ nínú òrìṣà alẹ̀ wa yìí Ṣeun Kútì ló sọ̀rọ̀ yìí jáde ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ibẹ̀ ni ẹni tí ó jẹ́ ọ̀kan gbòógì tó jẹ́ ìkàn kùgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP ló ti ń sọ ó níṣẹ́ ara wọn tí wọ́n ń ṣèpàdé pọ̀ pẹ̀lú Wike ó ní ẹ fi hàn lẹ̀ ọ̀ǹdì àhónù ọ̀yọ́ òònù ò ní wọ́n wà o. Ọ̀yọ́ wọn wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Wike tó sọ yìí náà ni ó jẹ́ mi náà mú nínú ìwé ìròyìn Punch níbi tí Wike ti ń sọ fún ààrẹ Tinubu ó ní bàbá ẹ má wo bẹ̀ ẹ wò ẹ fi àwọn tó ń sọ ààrẹ sọ̀rọ̀ ẹ fi wọ́n kalẹ̀ ẹ kàn tí ẹ gbájúmọ́ àwọn iṣẹ́ tó lọ ní olú ìlú ilẹ̀ wa Àbújá ẹ gbájúmọ́ àwọn iṣẹ́ òun gangan o tí Wike ló sọ̀rọ̀ yìí fún ààrẹ Tinubu ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí láti rí ìròyìn eléyìí tó kúnlẹ̀ tí ń rọwọ́ rasẹ̀ tí ń sọ pé àìbẹ̀gìsà ẹ dákun torí Ọlọ́run bàbá Tinubu ẹ fi Kánú lẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa yọ̀ǹda rẹ̀ àwọn ẹgbẹ́ ajìjàgbara fún ilẹ̀ olómìnira Biafra àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o ìwé ìròyìn The Nation ló sì gbé jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ní ìlú Ìbàdàn gangan ni ò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ní àgbá epo kan mà ti gbiná tó sì jẹ́ pé ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ kọ́lọ́hún kó ṣàánú wa nílùú Ìbàdàn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ìwé ìròyìn Punch ló sì kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ọ̀hún ní ìròyìn eléyìí ti jáde tí ó dùn mọ́ nínú wọn ní àṣìta àbọ̀n kan olómọ̀ ti rán ọmọ kékeré jòjòló ọmọ oṣù lọ́nà 20 months old ọmọ oṣù ogún ọmọ ọdún kan àti oṣù mẹ́jọ ó ti rán lọ sí ọ̀run àrèmabọ̀ ní ìpínlẹ̀ Imo. kọ́lọ́hún kó ṣàánú nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà ó sì jẹ́ ìròyìn tí ó dùn mọ́ni inú lóòótọ́ o níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ọwọ́ wọn mà ti bà àwọn lọ́kọláya kan látàrí kíni o àwọn lọ́kọláya yìí ni wọ́n mà mú omi gbóná ni wọ́n sì dà á sí ara ọ̀pọ̀ kan lára ní ìpínlẹ̀ Ebonyi iléeṣẹ́ ọlọ́pàá ni ọwọ́ wọn ti tẹ̀ wọ́n báyìí ìwé ìròyìn Vanguard ló sì kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ìròyìn eléyìí tó ti jáde bọ́ńbọ́ pé ẹ wò ó ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ tá a bá gbìmọ̀ pọ̀ á lè yọ Tinubu kúrò lóróyè lọ́dún 2027 Délé Mọ̀mọ́dù
ló sọ bẹ́ẹ̀ sáde sígboro ayé o. ẹ̀tọ́ nínú ìwé ìròyìn punch ní ìròyìn eléyìí wà níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ń rawọ́ tí wọ́n ti ń béèrè ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tí í ṣe Àjàyí lórí àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó sọ ní ìpínlẹ̀ Ondo. ìwé ìròyìn punch ló punch ìròyìn ọ̀hún síta. ẹ wo ìnákúnà sísọwọ́ mọ̀kùmọ̀kù òun gan-an òun ladínà po òkú fún ìdàgbàsókè nílẹ̀ Áfíríkà. Òkèbùkọ́lá ló sọ bẹ́ẹ̀ jáde o inú ìwé ìròyìn Vanguard ló wà láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ nọ́mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní ìpínlẹ̀ Kano lórí ọjà àwọn kan o eléyìí tó jóná. ìwé ìròyìn punch ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ibẹ̀ láti rí ìròyìn ọ̀hún tó sọ wípé Sàràkí àti àwọn tí ń parí ìjà nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n ti lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú gómìnà Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá ń bí o. ẹ wo wọn yìí àti àwọn míì náà ni ẹ máa gbọ́ nígbà tí a bá wọnú kẹtẹpẹ ìròyìn tí ní pé kẹ́yìn kàn ga tí sí o káwa sì máa ganu kà á fún yín nígbà tí ẹ bá rí báyìí gbogbo àwọn nǹkan tó ń lọ ní àgbáyé òun náà ni àmúwásítì gbọ́yìn láti kàn ní sí 89.1 FM lágbára Ọlọ́run nǹkan ò ní ṣe ẹ̀mí wa o kò sì ní ṣe ẹni tá a mọ̀ ẹni tí ó kàn wá lágbára Ọlọ́run nǹkan ò ní ṣe o. ẹ wo àwọn kókó wa náà ni ẹ ti gbọ́ òun nígbà tá a bá wá dénú ìròyìn àwọn ògidì rẹ̀ ojúlówó rẹ̀ gbáǹkọ́gbì rẹ̀ ni a mọ̀ mú wá sí yín létí ṣùgbọ́n Yẹmí lòun fẹ́ mu omi tó lọ́wọ́rọ́ díẹ̀ nítorí wípé iṣẹ́ wa yìí ó gba kéèyàn máa yọ mi mu díẹ̀ ẹ jẹ́ dúkè lọ́hùn tá a bá padà dé ìròyìn wa ó ń tẹ̀ ẹ́ wájú ẹ kú kalẹ̀. ìròyìn àjímúná òun náà ló ń dé sétígbọ̀ yín láti ìkànnì SIP 89.1 FM ìkànnì tó ń rí sí ìgbélárugẹ okòòwò àmọ̀pẹ́ ìwà ń bẹ̀ o ẹ jẹ́ ká máa mú un wá fún yín lọ́lọ́kan òjọ̀kan bí a ti rùdé bàbí kẹ́yìn ó sì máa tẹ́tí sí wa bí a ti ń kà á sí yín létí nínú ìwé ìròyìn nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ti jáde láàárọ̀ yìí ó tó sọ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ti sọ fún ẹni tí ó jẹ́ bí abẹnugan fún àwọn ọmọ ẹgbẹ́ nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà ìyẹn Senate Chief Whip Ali Ndome wípé stop ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n sọ èmi ò lè sọ lórí afẹ́fẹ́ torí wọ́n sọ pé kí bàbá ó jẹ́ kórìírí ó pé ni lórí àwọn ọ̀rọ̀ tí bàbá gbé jáde ní kòpẹ́kòpẹ́ yìí tíbi tí ó ti ń sọ fún bàbá Tinubu pé àwọn tí wọ́n sọ pé àwọn wà lẹ́yìn rẹ̀ ìwọ làwọn fẹ́ bí gbogbo ayé ṣe tò sẹ́yìn Goodluck Jonathan rèé lọ́dún 2015 kí ló tẹ̀yìn rẹ̀ jáde ẹgbẹ́ òṣèlú náà wọ́n sọ wọ́n ní nígbà tí àwọn fààyè gba kóníkálùkù kó máa sọ ti ọkàn rẹ̀ wọ́n ní àwọn ti wá fi gbogbo ètò lẹ̀ o láti wá máa fi ìyà jẹ ọmọ ẹgbẹ́ ìyẹn tí ó bá ṣe àṣemọ́ṣe ẹni tí ó jẹ́ bíi ọ̀gá àgbà fún àwọn ìròyìn tó ń bọ́ síta nínú ẹgbẹ́ òṣèlú APC Bala Ibrahim òun ló sọ léyìí o nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú akọ̀ròyìn Punch lọ́jọ́ Monday tó sọ wípé ẹgbẹ́ òṣèlú náà pé àwọn fi àyè gba kóníkálùkù mọ́ sọ tẹnu rẹ̀ o àmọ́ ẹni tí Ndúmẹ̀ sọ yẹn wọ́n ní bàbá ọ̀rọ̀ yẹn ó ju ẹnu yín lọ dábàá gbàgbé lọ́jọ́ Sunday yẹn ọjọ́ àìkú ní Ìdómẹ̀ ló ti sọ pé ẹ̀rù máa ń bá òun wípé pẹ̀lú báwọn èèyàn ṣe ń sọ pé ẹ̀yin Tinubu là ń wà yìí ẹ̀yin Tinubu là ń wà yìí bí ẹni pé bàbá ò tí ì kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ̀ kọ́ lára Goodluck Jonathan lọ́dún 2015
bàbá Ndume ń ló sọ̀rọ̀ yìí o nígbà tí ó tàkúrọ̀sọ lórí ètò kan tí máa wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán ó ní ṣe lọ́dún 2015 Jonathan abẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ìlọ́mọ̀ ti sọ pé òun máa fẹ́ díje dupò ṣùgbọ́n ṣebí Muhammadu Buhari ló fẹ̀yìn rẹ̀ janlẹ̀ wọ́n ní ìbò tá a wá ń sọ yìí wọ́n ní gbogbo àgbáyé ìlọ́mọ̀ pín eléyìí lágbára pọ̀ wọ́n ní tí Tinubu ò bá sọ́ra wípé kó má di pé n tó ṣẹlẹ̀ sí Jonathan ni ó ṣẹlẹ̀ sí lọ́dún 2027 o wípé torí pé lọ́dún 2015 àwọn gómìnà 22 àní sọ pé Jonathan nìṣó àwọn ti tẹ̀ka fún ọ pinra máa lọ ó wọlé ẹni tó jẹ́ bí aṣòfin ọ̀hún ló sọ wípé ìtàn mà ní ó mà lọ́nà tí màá fi repeat ara rẹ̀ tí màá fi tún ara rẹ̀ sọ wípé Tinubu tí ò bá tètè mójútó gbogbo tí ó ń ṣẹlẹ̀ lórí ọrọ̀ ajé wa yìí àti pẹ̀lú bí ọkàn àwọn èèyàn ò ṣe balẹ̀ tínú àwọn èèyàn ò dùn sí wípé kọ́ mọ̀ ṣe pé ihun tí ó ṣẹlẹ̀ sí Jonathan ni ó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí ẹni tó ń sojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Borno bó ti sọ ó ní bí àwọn èèyàn bá ṣe ń buwọ́lu Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC ó ní bí ìgbà tí wọ́n bá ń fẹ̀kọ́ tanná fún èèyàn ni ó ní tí wọ́n ń sọ ó láwọn èèyàn ni wọ́n fìbò sọ̀rọ̀ tásìkò bó bá tó ó ní ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí Jonathan ó ní ẹ̀dàbẹ́ ni pé àfẹ́ kẹ́kọ̀ọ́ ó ní àánú ààrẹ ní í ṣe òun o ó ní lóòótọ́ ó ti sọ pé tí àsìkò kàmpéènì tó bá ti tó ó ní pé ìlò wọn bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó ní kíni ó ní campaign tó ti bẹ̀rẹ̀ ó ní pé àwọn èèyàn gbogbo ẹni sọ pé àwọn buwọ́lù ọ́ ó ní kí bàbá ó má rẹpẹ̀tì kó má jókòó rẹpẹ̀tẹ̀ sójú kan ó ní pẹ̀lú bí gbogbo ẹni sọ pé ẹ fún Tinubu ní tíkẹ́ẹ̀tì ó ní gbogbo tẹ̀ ń sọ yìí ó lànà Tinubu ní í ṣe òun o ó wá ní pé kí bàbá kó rọra pé kó má sọ wípé òun fi ọkàn tán àwọn adarí tí ń sọ pé àwọn buwọ́lù yẹn wípé kí bàbá mójútó ohun tí ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ kùkú pé àwọn tó wà lẹ́sẹ̀ kùkú gangan àwọn ní ìbò wọn àwọn ni wọn ó gbé bàbá wọlé o kì í ṣe àwọn tí wọ́n kàn ń pariwo tí wọ́n kàn lọ fiagan Tinubu tiẹ̀ la ṣe Ndume ó sọ yanya pé òun ò fi gbogbo ara nígbàgbọ́ pé ó fẹ́ sùn fún Tinubu tó bá di 2027 ó wá sọ ó ní kí Tinubu kó gbégbèsè ní o kó wá bẹ̀rẹ̀ sí yan àwọn ètò tí yóò mú ayé dẹrùn fún àwọn ọmọ Nàìjíríà ó lásìkò sí ìwà o fún Tinubu láì tọmọlúàbí rẹ̀ ṣe o ó ní kó fọmọ Nàìjíríà mọ́ra kó fowó bá wọn lò torí ẹ̀yìn wọ́ ọ̀la ni o kìí sọ orin Káyọ̀dé Fáṣọlá mò ń kọ ohun tí Ali Ndume tó sọ nínú ìwé ìròyìn Punch ó ní mò ń kà jáde yìí o ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti wá sọ wọ́n ní baba stop ṣe bẹ́ẹ̀ ń tẹ́ ẹ sọ yẹn ó jẹnu yín lọ ká kí la wí kí la gbé kí lẹ jù ṣé n tí ara yín pé kẹ́ ẹ ṣe lẹ́ ń sọ yẹn ẹ ti lè sọ̀rọ̀ jù sà ẹ dákun tẹ́ ẹ bá tún sọ bẹ́ẹ̀ ìyà tó dógbin òun la ó fi jẹ yín nínú ẹgbẹ́ òṣèlú APC o ìròyìn ó wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí o ẹ̀yin náà mú kẹ́ ẹ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ààrẹ Tinubu ni ó ti padà sí ìlú Àbújá lẹ́yìn ìgbà tí bàbá lọ fún ìsinmi ọdún iléyá eléyìí tí bàbá lọ ṣe ní ìlú Èkó ààrẹ Bọ́lá Tinubu ló ti padà sílùú Àbújá lẹ́yìn ọlùdé ọdún iléyá eléyìí tó wáyé ní ìlú Èkó tí ààrẹ tó sì kú ò ti níbi tí ààrẹ ti balẹ̀ sí ìlú Èkó ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 27 oṣù karùn-ún fún ayẹyẹ 60 ọdún ti àwọn àjọ ECOWAS níbẹ̀ ni wọ́n ní ààrẹ mọ̀ lọ papọ̀ láti lọ ṣe àyájọ́ ọdún iléyá eléyìí tó wáyé ní ọdún yìí bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó jẹ́ pé bàbá mà lẹ́yìn ìgbà tí bàbá ti ṣe àwọn ìsinmi rẹ̀ tán nílùú Èkó bẹ́ẹ̀ ni bàbá bá ní ọ̀dà o ìsinmi ti parí náà nù ẹja lọ bẹ̀rẹ̀ ẹja padà sẹ́nu iṣẹ́ o wọ́n ní níṣe ni bàbá bá tẹ bàálù létí lánàá tó sì balẹ̀ sí ìlú Àbújá padà lára àwọn tó ṣe àsọmọgbé bàbá lọ sí pápákọ̀ òfurufú láti lọ wọ ọkọ̀ ojú òfurufú wọ́n níbẹ̀ láti rí
gómìnà ìpínlẹ̀ Èkó ìyọ̀nba Babájídé Sanwó-Olú àti àwọn àsọmọgbé rẹ̀ náà nínú fọ́nrán kan eléyìí tán fi léde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ayélujára ọ̀gbẹ́ni Dàda Olúṣẹ́gun sí ààrẹ níbẹ̀ láti rí ààrẹ o àti gómìnà ìpínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olú àti àwọn àsọmọgbé gómìnà náà tí gbogbo wọn tó ń wọ́ tìkẹ́tìkẹ́ tẹ̀lé ààrẹ lẹ́yìn o lọ sí pápákọ̀ òfurufú láti lọ tẹ bàlóòn létí o wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti kọ síbi fọ́nrán ọ̀hún lójú òpó ayélujára níbẹ̀ wọ́n ti sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ń padà láti ìlú Èkó lọ sílùú Àbújá lẹ́yìn ìsinmi ráńpẹ́ tí bàbá wa ṣe ní ìlú Èkó tí wọ́n sì sìn ín dé pápákọ̀ òfurufú pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Èkó àti àwọn àsọmọgbé gómìnà ìpínlẹ̀ Èkó ìròyìn ló ń sọ wípé ààrẹ ló ti padà sí olú ìlú ilẹ̀ wa Àbújá báyìí ìròyìn ọ̀hún ò jù bẹ́ẹ̀ lọ ni ò ní jẹ́ kẹ́mi káàjú bẹ́ẹ̀ lọ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣe rẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ó yẹ wọn kọ bẹ́ẹ̀ pé bàbá rẹ̀ jẹ́ Èkó lọ́wọ́ fáwọn ará Àbújá. wọ́n rà á ọlá pé wọ́n fẹ́ kásì ẹni kó má bàa jẹ́ pàwọn tí ó lọ dúró dè wọ́n pọ̀. òótọ́ sì ni òótọ́ ló pa. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí òun láti rí ìròyìn ọ̀hún níbi tí ẹni tí ó jẹ́ ìkànkùgbù nínú ẹgbẹ́ òṣèlú PDP APC ẹnu mi àgò tó ti ń sọ wípé wò ó bó bá wù ọ́ ó darapọ̀ mọ́ wa bó bá wù ọ́ kó o gbọ́n bíi fábò mọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ wò ó ẹsẹ̀ rẹ ìyẹsẹ̀ rẹ ó sì jẹ́ ẹni tí igun ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers wọ́n ti sọ fún ẹni tí wọ́n sọ pé kí ó lọ rèé rọ́kúnlé fúngbà díẹ̀ náà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Siminalayi Fubara wípé kódà bó bá darapọ̀ máwọn ìyẹsẹ̀ rẹ̀ ó sì jẹ́ ẹni tí ó jẹ́ alága fìdíhẹ́ fún ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ Rivers ìyẹn Tony Okocha òun ló sọ ọ́ lọ́jọ́ Tuesday nílùú Àbújá nígbàtí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí bí Fubara bó ṣe lọ pàdé Tinubu tó lọ kí i fún ti ọdún sálà tí àwọn èèyàn tí wọ́n sì sọ wípé ó dàbí ẹni pé ó fẹ́ lọ́wọ́ kan òṣèlú nínú Okocha ó sọ ó níṣẹ́ rí bẹ́ẹ̀ sọ pé kí Fubara pé kó lọ jókòó ńlé náà àti bí wọ́n kéde pẹ̀lú òfararọ nípínlẹ̀ náà ó ní ṣe pẹ̀lú àwọn ìwà tí ò da àti gbogbo àwọn tí Fubara tó ṣe lọ́nà àìtọ́ nílùú náà pé kò lọ́wọ́ kankan òṣèlú nínú o ó wá sọ ó ní tí Fubara bá sọ pé òun fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ó ní kò káyé ṣé ayé ń ṣerú ẹ ṣé wọ́n ẹ̀ bẹ̀rẹ̀ rú ẹ̀ ni ó ní ò ní ṣe pẹ̀lú pé òfin ìlú òfararọ tí wọ́n kéde nípínlẹ̀ Rivers ó ní ìyẹ̀ṣẹ̀ tó sì ṣe ìyẹ̀ṣẹ̀ tó sì jẹ ìyẹ̀ṣẹ̀ tó ṣẹ̀járe ó ní yóò jẹ́ ó ní kódà bó wù ú kó bọ́ sínú ẹgbẹ́ òṣèlú àwọn ó ní òkàn lè sọ pé ó fẹ́ fòwọ́nú ẹgbẹ́ òṣèlú APC lónìí kó wá ní kádà ẹ̀ṣẹ̀ rẹ̀ jiyàn ó ní kò ṣeé ṣe ìbọn náà ti ń ṣerú ẹ̀ ó ní kò possible ni it can never be possible impossibility ni ó ní ìyẹn wà jẹ́ bí ẹni pé ẹgbẹ́ òṣèlú APC ó wá dàbí ẹni pé ibi tí àwọn èèyàn tí wọ́n kàn máa ju nǹkan àlòkù tí ò wúlò mọ́ fún àwọn tí wọ́n bá ti hùwà àìtọ́ tí wọ́n á máa sápamọ́ pé tọ́n bá ti wá síbí o àwọn foríjìn òun o ó ní kò ṣeé ṣe o ó ní bóun ṣe wà tó ń jálága fìdíhẹ́ fún ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ náà ó ní ṣe mọ̀ pé Fubara kò tí ì bóun sọ̀rọ̀ ó ní yóò wá gba ojú fèrèsé wọnú ẹgbẹ́ àbí ó ní kèso nìkan ó ní bí ó létò ti wà àti ìlànà fẹ́nikẹ́ni tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan tó bá sọ pé olóṣèlú lòun o ó ló mọ̀ pé kò síbò ìfẹ́ òṣèlú tó politics is local ìyẹn ni pé ọ̀rọ̀ òṣèlú o ọ̀rọ̀ abẹ́lé ni kì í ṣe pé àwọn sọ pé o fẹ́ gbégbá ìbò o fẹ́ jẹ chairman káyọ̀lá ní ìsìn o wà lọ́n campaign lu Àbújá ó lòun tanra rẹ̀ jẹ ni ó ní gbogbo tó bá jẹ mọ́nú ilé inú ilé làwọn ó ti sọ o kì í sọ̀rọ̀ tó bá jẹ mọ́nú ilé pé ìta ni ó ti sọ wọ́n wá bí pé ṣé àyè òsì fún ẹ pé Fubara ó lọ pàdé Tinubu ó ní kẹ́ni ó ní kì í ṣe pèsè tó jọjú fóun ó ní kẹ́ni ó ní ṣe bí torí pé wọ́n ń sọdún ni ó ní ṣé ẹ ti gbàgbé pé àsìkò ọdún iléyá la wà ni ó ní lánàá gan òun kà ń bì kan pé ẹni tó fìgbà kan jẹ́ gómìnà nípínlẹ̀ Ògùn rí ìyẹn olóyè Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà pé lọ kí Tinubu ó níyẹn wá ni pé wájà ń sọ pé Fubara ó lọ kí Tinubu ó láyé àwọn òjá o ẹ̀rù òsì bá wọn ó ní kẹ́ni ó ní tí ó bá wu Mr. A kó lọ rí Tinubu ó bá wu Mr. B kó rí Tinubu ó ní kò ní nǹkan kan ṣe ó ní tí ó bá jẹ pé
tí Fubara tó bá fẹ́ kálàáfíà kó jọba nípínlẹ̀ Rivers ó ló mọ tí ó ṣe o ó ló mọ àwọn tó yẹ kó wá bá ìròyìn ọ̀hún pọ̀ o inú ìwé ìròyìn Daily Post onímùsùlùmí Belenja láàárọ̀ yìí. Belenja ló mú. Belenja ni o. ó ti yé mi ó ti yé mi yẹmí. nínú ìwé ìròyìn The Nation ni ìròyìn eléyìí wà o níbi tí ààrẹ Tinubu ti ní kò sí à ń padà sẹ́yìn mọ́ o lórí àwọn àtúnṣe àkànṣe iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ ọ̀rọ̀ àtúnṣe tó sì sọ ọ̀rọ̀ ìdánilójú ìfarajì rẹ̀ ó tuntun sọ lẹ́ẹ̀kan sí wípé ṣé rí àwọn àtúnṣe tó ti dé bá àwọn àkànṣe iṣẹ́ káàkiri agbọn láti mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè gbìnàyà àti láti mú ìdàgbàsókè bá ilẹ̀ wa ó ní ó sọ eléyìí lásìkò ìfinijoyè níbi àwọn àtúnṣe ọgbà kan eléyìí tó ń pè ní Rehabilitated International Conference Center ICC eléyìí tó wà nílùú Àbújá tí mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá mà ti yí padà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu International Conference Center eléyìí tó wà nílùú Àbújá. níbẹ̀ ni ààrẹ Bọ́lá Tinubu tó ti ń ṣe àpèjúwe ibẹ̀ àwọn àkànṣeṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn àtúnṣe pàtàkì igun tó wà lábẹ́ ìrètí ọ̀tun Renew Hope Agenda RHA àti àwọn àtúnṣe ìgbàlódé eléyìí tí ó jẹ́ egungun fún ìlọsíwájú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí nígbà tó ń sọ̀rọ̀ láti pàṣẹ àwọn àjọ ìrètí ọ̀tun yìí níbẹ̀ ló ti ń sọ wípé ṣẹ́rí gbogbo àwọn àtúnṣe yìí òun ni wọ́n fẹ́ kó kárí ilé kó kárí oko káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní láwọn agbọn yìí àwọn agbọn ọkọ̀ ojú pópó àwọn ètò ìlera ètò ẹ̀kọ́ àwọn nǹkan agbára àti àwọn ìlú kéréje kí ìdàgbàsókè kó bá wọn o ó nítorí wípé tá a bá mòye rẹ̀ wípé àwọn nǹkan ìgbàlódé yìí gan ló jẹ́ egungun fún ìlọsíwájú ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tó sì mú ìdàgbàsókè bá orílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ yìí níbẹ̀ làárẹ̀ ti ń sọ wípé àtúnṣe eléyìí tí ó bá ICC yìí ó ní ẹ rí wípé eléyìí ló ń ṣàpèjúwe àfojúsùn ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà láàrin àti máa bá àwọn orílẹ̀-èdè yòókù dòwò pọ̀ ó ní lágbàáyé nígbà tí ó ń sọ̀rọ̀ pé àjọ gbọ̀ngàn yìí eléyìí tí wọ́n kọ́ yìí ó ní àfojúsùn fún orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ wájú o àti wípé kí àwọn orílẹ̀-èdè míì kan wá máa dúnàádúrà ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ó fẹ́ jẹ́ orílẹ̀-èdè tí ó jẹ́ pé ọrọ̀ ajé rẹ̀ yóò pèrègede jùlọ gẹ́gẹ́ bí èrò rẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ Tinubu bá gbóríyìn fún mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike fún bí bàbá mà ṣe ń ṣiṣẹ́ ní ìlú Àbújá bẹ́ẹ̀ ni ààrẹ wa rọ Wike ó ní wò ó ní àfojúsùn sí àwọn iṣẹ́ tó ń ṣe ìpàkọ́ ògbọ́sùtì ní ó fi ọ̀rọ̀ yìí ṣe o gbogbo àwọn tó mọ̀ ń sọ̀rọ̀ má ṣe wò wọ́n ṣé bí ipò gbọ́n kankan ó ní gbogbo àwọn tí ò níṣẹ́ eléyìí tí wọ́n ń da ọ̀nà rẹ̀ rú ó ní ohun yòówù tó bá wù kí wọ́n sọ bàbá ní tẹ̀síwájú níbi iṣẹ́ rẹ ni o kó máa ṣiṣẹ́ rẹ sórí adarí tó máa mú nǹkan yípo tó máa yí padà ní ìwọ ó ní àfojúsùn ó ní ọjọ́ iwájú rere ó sì ní àfojúsùn àti ṣe àṣeyọrí bẹ́ẹ̀ ni ààrẹ ṣe ń sọ fún Tinubu ààrẹ ni wò ó mo máa ṣe gbogbo ohun tó bá lè ṣe o máa ṣe lọ má ṣe wo àwọn ọ̀dẹ̀ tí àwọn ẹ̀gbin eléyìí tó bá lè yọjú ó ṣiṣẹ́ dáadáa o mo sì gbé e fún ọ òun ni ọ̀rọ̀ tí ààrẹ Tinubu ń sọ o tẹ bá rántí tẹ gbàgbé wípé nígbà mọ́ka kọ́kọ́ ìròyìn bẹ́ẹ̀ ni àtúnṣe tí ó wáyé ń bẹ̀ òun ni mo mà ti sáré fi ẹnu mi mo ti fi yí padà torí pé ẹni báyìí òun náà ni èèyàn máa fi ń kọ méègẹ̀ àwọn nǹkan ààrẹ Tinubu òun ló sọ fún Wike wípé kí Wike o kó má ṣe wo ẹnu àwọn ẹlẹ́gàn bàbá ni kó má gbájúmọ́ àwọn iṣẹ́ rẹ̀ tó ń ṣe ni ó pé wò ó adarí rere ní ọ̀ adarí tó ṣe é mú yangàn adarí tó lọ́jọ́ iwájú rere adarí tó mọ nǹkan tó ń ṣe ní ọ̀ṣọ́rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ àwọn tí ò níṣẹ́ àwọn bísí bọ́dí òun bàbá ni rọra gbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan kí wọ́n sì kojú ohun tí òun bá ṣe bẹ́ẹ̀ ni ààrẹ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní lónìí báyìí inú òun má dùn o gẹ́gẹ́ bí Tinubu ṣe sọ tó sì gbóríyìn fún àwọn ojúlówó àkànṣe iṣẹ́ eléyìí tí wọ́n ṣe síbi gbọ̀ngàn náà ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn The Nation eléyìí tó jáde fún sàárọ̀ yìí gangan ni o kẹlọ́mù kẹsìrì ẹ̀ níbẹ̀ bí ó ṣe ẹ̀ já lọ.
ọjà àti ìpolówó. Nígbà tí a bá padà dé a máa tẹ̀ wájú nínú àwọn ìròyìn wa, ìròyìn àjímúná. ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC ní ìjọba ìbílẹ̀ Ore ló pé jẹ́jẹ́ àtìlẹ́yìn fún ẹnjìnìà Rauf Remi Ọláníyan láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. sí ọmọ ẹni kì í ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. ẹsẹ̀ kò gba èrò ní ìjọba ìbílẹ̀ Ore ló pé ní ìlú Ìgbòho pẹ̀lú bí ọ̀tọ̀ǹkùlú àwọn ènìyàn bí wọ́n ṣe péjú pésẹ̀ sí ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún, pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC, èyí tó kó púpọ̀ àwọn alága tẹ́lẹ̀ rí àti àwọn alẹ́nulọ́rọ̀ sínú tí wọ́n sì ń dáwọ́ ìdùnnú pẹ̀lú ẹnjìnìà Rauf Remi Ọláníyan. ẹnjìnìà Rauf Remi Ọláníyan ló ṣe àjọyọ̀ àti àpèjẹ ọdún iléyá fún àwọn ènìyàn pàtàkì ọ̀hún. àpèjẹ náà ni ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sínú tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀taléníọgbọ̀n tó so ìpínlẹ̀ Ọ̀yọ́ papọ̀. àwọn alága tẹ́lẹ̀ rí náà ni wọ́n ń kí ẹnjìnìà Remi Ọláníyan kú ọdún pẹ̀lú àmọ̀ràn wípé àwọn fẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó padà sí ipò agbára ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. àwọn àgbábọ̀ wọn ni ọ̀rọ̀ kìí tóbi ká fi ọ̀bẹ bù ú. nínú ọ̀rọ̀ ẹnjìnìà Rauf Remi Ọláníyan wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn nífẹ̀ẹ́ láti díje dupò gómìnà lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC. Ọláníyan tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Òkè Ògùn ló kàn báyìí láti bọ́ sórí àpèrè gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 àti wípé láti ìgbà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ agbègbè Òkè Ògùn bẹ́ẹ̀ ni ọmọ Òkè Ògùn kò ṣe gómìnà rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. fún ìdí èyí kí àwọn ènìyàn kí wọ́n fọwọ́ sowọ́ papọ̀ torí pé ikán parapọ̀ ikán mọ́lé bẹ́ẹ̀ ni ìran ìrùn wọn parapọ̀ wọn mọ àgìyàn. àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí, àgbájọwọ́ là fi sọ̀yà. àpèjẹ ọdún náà ló kó ọ̀pọ̀lọpọ̀ alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sínú. àwọn akọ̀wé, olórí ọ̀dọ́, àwọn woman leader ni wọ́n wà níkàlẹ̀. ẹnjìnìà Remi Ọláníyan wọ́n tún yọjú sí ìpàdé ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Ore ló pé láti sọ èròǹgbà wọn láti fọwọ́sowọ́ papọ̀ wípé àwọn fẹ́ díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. alága ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Ore ló pé ẹgbẹ́ bíi Saliu aka Maja wọ́n kí wọn káàbọ̀ pẹ̀lú ọ̀tọ̀ǹkùlú àwọn ènìyàn àti àwọn alọ́nulọ́rọ̀ tí wọ́n jọ kọ́wọ́rìn. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dábàá nínú ọ̀rọ̀ ẹni tó kọ́kọ́ dábàá Honourable Samuel Okunlade òdodo ènìyàn pẹ̀lú Honourable Lotwed Balógun. wọ́n dábàá wípé kí àwọn gbárùkù ti Honourable ẹnjìnìà Remi Ọláníyan láti jẹ́ kí wọ́n bọ́ sí orí ipò náà. nínú ọ̀rọ̀ ẹnjìnìà Remi Ọláníyan wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn, bẹ́ẹ̀ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Òkè Ògùn pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àwọn ò ní tẹ̀tì láti ṣe ohun tó tó àti ohun tó yẹ. bẹ́ẹ̀ ni àwọn yóò ṣe ìgbésẹ̀ tó lọ́rìn láti jẹ́ kí ohun gbogbo kó bọ̀ sípò pẹ̀lú ẹ̀bẹ̀ wípé kí àwọn ènìyàn lágbègbè Òkè Ògùn kí wọ́n pa wọ́pọ̀ láti jẹ́ kí àwọn bọ́ sí orí ipò náà nítorí wípé ọmọ inú ọgbà ni àwọn tí àwọn kò ní sí ìṣúyọ. ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC ní ìjọba ìbílẹ̀ Ore ló pé wọ́n jẹ́jẹ́ àtìlẹ́yìn fún ẹnjìnìà Remi Ọláníyan láti díje dupò gómìnà lọ́dún 2027. ẹ káàbọ̀ padà, ìròyìn àjímúná tẹ̀ síwájú. nínú ìwé ìròyìn Daily Post ni mo ti rí ìròyìn ọwọ́ mi láàárọ̀ èyí tó sọ pé ẹ fà wọn tí ń fẹgbẹ́ òṣèlú wálẹ̀, aláìjẹ alátẹnujẹ ni wọ́n. èèkàn kùgbù nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Èkó, dókítà Adétòkunbọ̀ Pierce, òun ló ti bu ẹnu àtẹ́lu gbogbo bí àwọn èèyàn bá ṣe ń ju ẹgbẹ́ òṣèlú PDP lẹ́pọ̀ bí àmúkù ọsàn tí wọ́n sì ń tan kọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC. oníṣẹ́ ráwọn tí ń fẹgbẹ́ òṣèlú wálẹ̀ ó lálátẹnujẹ ni wọ́n, oúnjẹkújẹ ni wọ́n. Pierce, ẹni tí ó fìgbà kan jẹ́ ọmọ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀ṣẹ̀ kò kárí bí wọ́n ó ṣe dìbò yan Àtíkù Abubakar wọlé lọ́dún 2023
tó sì jẹ́ ẹni tí ó jẹ́ kan èèkàn pùgbù lára àwọn tí wọ́n wà nídìí Reset Lagos PDP group ó ní ó sọ̀rọ̀ yìí ó nígbà tí ó ń sọ̀rọ̀ sí bí àwọn èèyàn bí wọ́n ti ń ta kọ́sọ́ látinú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ń bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC ó sọ eléyìí o nígbà tí ẹni tí ó jẹ́ bí abẹnugan bí akọ̀wé ìròyìn ẹnu mi àgò fún ẹgbẹ́ òṣèlú náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyẹn Alhaji Akeem Amode àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ya sínú ẹgbẹ́ òṣèlú APC ó sọ nínú ìpàdé oníròyìn tó ṣe nílùú Ìkẹjà lọ́jọ́ Monday ó sọ wípé ṣé ẹ rí gbogbo àwọn tí ń fẹ́ ẹgbẹ́ òṣèlú wálẹ̀ yẹn ó ní ìyẹn ò kàn wá ìyẹn ò dẹ̀ kàn wá kẹ̀ ó nítorí wípé ẹgbẹ́ òṣèlú tiwa kẹ̀ ó dẹ̀ ṣe wà digbí we are unshaken we remain one ó lẹ́rú ò bà wá àyè ò fò wá àwọn tí wọ́n fẹ́ ẹgbẹ́ òṣèlú lẹ̀ àti mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ bí ìsọmọgbè Abdulaziz Adédìran tí gbogbo ayé mọ̀ sí jàǹdọ̀ ni tó ti sọ ti pẹ́ pé òun fẹ́ gbé òṣèlú PDP lẹ̀ ó láwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó láti mọ̀ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ń ta ní án ó nítorí jàǹdọ̀ ní án ṣe wá ó ní wọ́n sì wá ti jẹ́ kí gbogbo ayé mọ ibi tí wọ́n tò sí báyìí ó ní gbogbo àwọn tí wọ́n fẹ́ gbé òṣèlú wa lẹ̀ ó ní kíni ó ní wọ́n fúyẹ́ jù yí adìẹ lọ ó ní ẹ̀rù ò sì bà wọ́n ó lágbára wo gan jàǹdọ̀ àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní tó yẹ pé nínú ìdá 5 péré nínú gbogbo ìdìbò òní ń rí gbà jáde ó ní gbogbo ẹni tó bá sọ pé gbogbo ẹ̀yìn tí àwọn dì mọ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP nílùú Èkó ń ló ti wó torí pọ́n kan torí pé wọ́n á ya kó nínú ẹgbẹ́ òṣèlú àwọn wọ́n bọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ó lẹ́ẹ̀kan múra yín sí ọlọ́kọ̀ tó ti lọlẹ̀ ń juwọ́ sí ó ní kàn gbà ó ní pé àwọn bí ìdá 5 tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú àwọn ó láwọn táwọn ò tiẹ̀ lè fọkàn tán ni ó ní ó sì dá káwọn agbẹ̀yìnbẹ̀bọjẹ́ gan kí wọ́n fi ra wọn hàn ní ìsìn kó tó di pọ́ọ̀rù 2027 dé kó má di pé èèyàn wàá di wàhálà fẹ́gbẹ́ òṣèlú PDP ìròyìn mọ́ńbẹ́ náà ni bí wọ́n ti kọ́ òun náà ni mo mú jáde ó láwọn tí wọ́n fẹ́ gbé òṣèlú wálẹ̀ yẹn dókítà Adétòkunbọ̀ PS ló sọ òkè ìsèmí ó láwọn tí wọ́n fẹ́ gbé òṣèlú PDP lẹ̀ tí wọ́n bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC ńlú Èkó ó lára tẹnujẹ nìyẹn ìwé ìròyìn Daily Post ló kọ jáde. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà ó níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé àwọn orí adé tó 90 ní orílẹ̀-èdè wa yìí ní nílẹ̀ Yorùbá yìí àwọn ló mà jẹ́ wípé wọ́n ti fi òòṣà sílẹ̀ wọ́n ń ṣe nǹkan ti ara wọn ni o gbajúgbajà olórin tàkásùfè ní Ṣeun Kútì ló mà ti bu ẹnu àtẹ́lu àwọn orí adé ní ilẹ̀ Yorùbá wa bí wọ́n ṣe fi àṣà ilẹ̀ Yorùbá sílẹ̀ tó sì ní wọn ò ṣe àpèjúwe nǹkan tí wọ́n gbajúmọ̀ gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí ó fi sí ojú òpó ayélujára rẹ̀ níbẹ̀ ní Ṣeun Kútì tí ó mà ti ń sọ̀rọ̀ ó ní gbogbo àwọn ládéládé wa ní ilẹ̀ Yorùbá yìí ó ní wọn ò tẹ̀lé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣé wọ́n rò pé ká gbé adésárùn nìkan ni a fi ń jọba ni o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ó fi sí ojú òpó ayélujára ní ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ni Kútì sọ wípé àwọn lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọn ò fi bẹ́ẹ̀ mọ ìwúlò ìgbàgbọ́ nínú àwọn òòṣà ilẹ̀ Yorùbá ó ní síbẹ̀síbẹ̀ náà àwọn ọba wọn sì ń gorí oyè o ó ní tá bá wò ó dáadáa ìdá 90 àwọn ọba ilẹ̀ Yorùbá yìí ló jẹ́ pé wọn ò gbàgbọ́ nínú àwọn òrìṣà ilẹ̀ mọ́ ó ní wọ́n sì ń jókòó lórí àpèrè àwọn bàbá wọn ó ní wọ́n wá ń fira wọn ṣe ẹlẹ́yà wọ́n ń fira wọn ṣẹ̀ sí ó ní eléyìí túmọ̀ sí wípé bí ó bá jẹ́ Yorùbá ó ṣe àṣà àti àwọn nǹkan tó rọ̀pọ̀ mọ́ ọba ilẹ̀ Yorùbá níbẹ̀ ló ti fi gbé ta o tó sì sọ̀rọ̀ ó ní ẹ wò ó okùn ti já láàrin àṣàlẹ̀ wa o àti àwọn lọ́balọ́ba yìí ó ní ẹ wò ó dáadáa àwọn orí adé yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mà tẹ̀lé àwọn àṣàlẹ̀ Yorùbá mọ́ ó ní gbogbo wọn ni wọ́n sì ń jókòó sórí àpèrè àwọn àṣà àwọn nǹkan tó yẹ kí wọ́n máa mú gbọ́ ó ní gbogbo wọn ò mà ṣe òòṣà mọ́ àwọn lọ́balọ́ba wa wọn ò mà ṣe mọ́ ní ilẹ̀ Yorùbá Kútì ló wá ń sọ̀rọ̀ nígbà tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀
ó ní òun rọ gbogbo àwọn lọ́balọ́ba tí ó jẹ́ ọba aládé ní ilẹ̀ Yorùbá yìí ó ní ẹ wò ó ṣe rí jíjẹ oyè ọba ó ní ó mà ju pé à ń ṣe àjọyọ̀ lọ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní jíjẹ ọba àti jíjẹ ọmọ ilẹ̀ Yorùbá ó ní kò ń ṣe pé à ń ṣe ayẹyẹ nìkan ẹ jẹ́ gbájútó àṣàlẹ̀ wa o ẹ jẹ́ mójútó àwọn òòṣà wa òun ní Kútì ló sọ fún gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó ní ẹ ti gbé òòṣà tì ẹ ti mójútó nǹkan míì báyìí ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ó ní ìdá 90% ni ó jẹ́ wípé ó máa ń ṣe ẹ̀sìn míì tí wọ́n sì sin òòṣà mọ́ ní ilẹ̀ Yorùbá yìí Ṣeun Kútì ló sọ̀rọ̀ yìí léde ò bẹ́yìn bá fẹ́ ṣeré lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Tribune lélẹ́yìí ti jáde tí Fáyọ̀ṣe ń sọ wípé ẹ má forí ògòǹgò wétà tí òru ìrí ọ̀pọ̀lọ́ òòjọ́ ti kọ̀ǹkọ̀ ẹ ṣe wá ń fi Tinubu ẹ ṣe ń fi tí Nàìjíríà ń là kọjá lábẹ́ Tinubu ẹ wá fi ń wé ti Buhari ó lè fi wéra wọn kò jọra wọn ẹni tó fìgbà kan jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Èkìtì tó sì tún jẹ́ èèkàn kùgbò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party èyí ni Ayọ̀délé Fáyọ̀ṣe òun ló ti sọ wípé bí Nàìjíríà ṣe rí lábẹ́ ìṣàkóso Muhammadu Buhari lè fi wé bó ṣe rí nísìn lábẹ́ ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu o Fáyọ̀ṣe ẹni tó sọ pé òun nígbàgbọ́ tó pọ̀ nínú ìléwájú ààrẹ Tinubu olóṣàwò ó ní Tinubu ń ṣe dáadáa o lágbọn ètò ọrọ̀ ajé àti bí owó náírà wa bó ti tó ń lágbára sí i ó tún wá sọ ó ní ṣe lábẹ́ àṣàkóso tó lọ ni ó ní gbogbo ètò ọrọ̀ ajé ó ní gbogbo ẹ̀ ló pakasọ Fáyọ̀ṣe ló sọ eléyìí ò nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó lọ sí ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí ààrẹ ní ilé rẹ̀ nílùú Èkó nígbà tí wọ́n wá bí pé bàbá kí ló dé tẹ́ ẹ fi wá kí Tinubu ń gbòòṣe pé ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò níyìn Fáyọ̀ṣe ní òun nígbàgbọ́ nínú ìṣèjọba Tinubu ni o ó ní bóun bá tiẹ̀ jẹ́ ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà lábẹ́ àsíá PDP tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ní ìgbà tó ń wà ní ọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà ní abẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ó lóun ti ń sọ pé òun nígbàgbọ́ tó gbọngbọ́n nínú ìléwájú Tinubu pé aṣíwájú rere ni Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ náà ni aṣíwájú ó lóun ò sì fi àtìlẹ́yìn òun ò fi pamọ́ o torí gbogbo ayé ló mọ ibi tó ń tò sí wípé kó tó di pé wọ́n dìbò yẹn gan kó tó di ààrẹ ó ní òun ti máa ń sọ fún un pé bàbá òun sọ fún yín pé alẹ́ yín ló kàn sẹ́ ẹ máa lọ ó ló sì máa ń nawọ́ rẹ̀ sókè ní nígbàkigbà tó ń bá ti rí i ó ní bàbá o ó ní ẹkọ́nọ́mì ọrọ̀ ajé tó yẹ pé ó ti wà ní inú ìlà yìí ló ń gbà kan tí a bá ṣe pé ó ti stabilize ẹ̀ báyìí ó jẹ́ pé gbogbo ẹ̀ kó máa lọ sí rí wẹ̀rẹ̀rẹ̀ ó ní kò wá sí yàtọ̀ ó ní gbogbo nǹkan kan ń ṣe dáadáa ó ń ṣe dáadáa ó ní tọ́ba ká fẹ́ kí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tàbí fẹ́ kó ṣe dáadáa ó ní kérésì ẹ̀yánú o ó ní láti sọ pé ọrọ̀ ajé kó dúró dáadáa ká sọ pé kí owó náírà kó dúró digbí ó ní gbogbo eléyìí ó ní ní Tinubu ti ṣe tó yẹ pé gbègbèsè akin láti rí wípé ìṣèjọba àwọn ó ṣe déédé ìròyìn ọ̀hún kùn o mo ní sáré mu bẹ́lẹ̀ ń já ni Fáyọ̀ṣe ló sọ ó ní ẹ mọ́ forí ògòǹgò wétà tí òro Nàìjíríà lábẹ́ Tinubu kìí ṣe bákan náà pẹ̀lú bó ṣe rí lábẹ́ ìṣàkóso ti Buhari o. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà níbi tí ìjọba ìpínlẹ̀ Niger tí wọ́n mà ti sọ̀rọ̀ wọ́n ní àmọ́bí tómi ti ń wà o ní ìpínlẹ̀ wọn gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ni ó mà ti sọ wípé òun ò mọ ibi tí omi ti ń wà tí ohun tí ó fa ẹ̀kún omi eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Mọ́kwá gómìnà náà ni ó sọ ọ̀rọ̀ yìí ó ní àwọn ò mọ bóyá láti àwọn apá orílẹ̀-èdè míì ni omi mà ti ṣàn wọ ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ ilẹ̀ olómìnira ti Niger àti àwọn apá míì ní ilẹ̀ Áfíríkà Bago ló sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ ìṣẹ́gun nígbà tí gómìnà ìpínlẹ̀ Borno ṣe àbẹ̀wò sí iyún Baba Gana Zulum tí ó ti lọ ṣe àbẹ̀wò sí láti bá ṣe ìbánikẹ́dùn lórí àwọn tí ẹ̀kún omi tó ṣẹlẹ̀ sí ní agbègbè Mọ́kwá ní ìjọba ìbílẹ̀ Mọ́kwá yìí ní ìpínlẹ̀ náà
ó ní ọlọ́lá jùlọ ìpínlẹ̀ Niger ó ní ilẹ̀ eléyìí tó tóbi ju ìpínlẹ̀ Borno lọ ó ní ìyàtọ̀ díẹ̀ tó wà ń bẹ̀ ni wípé ìpínlẹ̀ Borno àwọn ní àwọn agijù ó ní àwa sì ní omi ó ní bẹ́ẹ̀ ni a sì ní àwọn nǹkan tó ń gba omi sára tó pọ̀ àwọn dáàmù bíi Kanji dàmù aníjẹ́bà aníṣìrórò àti sùngẹ́rù ó ní bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lẹ́yìn tí òjò bá rọ̀ ó ní àwọn dáàmù yìí gbogbo wọn ní òkun fọ́nfọ́nfọ́n ní mọbi tí omi ọ̀hún ti ń wà ó ní bẹ́ẹ̀ sì ni àwọn omi yìí àti ẹ̀mọ̀ bóyá àwọn eléyìí tó wá láti ilẹ̀ olómìnira Niger ni àbí ti àwọn apá ilẹ̀ Áfíríkà ó ní ṣé rí àwọn omi àkọ́kọ́ eléyìí tó kọ́kọ́ rọ̀ ó bá wa lójijì torí pé omi ọ̀hún ó pọ̀ yánnayànna eléyìí tó fa ìkún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó wáyé ní agbègbè mọ́kúà bẹ́ẹ̀ ni ó ní ẹ wò àwọn ti ṣe tán láti ṣe àwọn ohun tó bá yẹ àti ohun tó bá tọ́ láti rí i wípé ẹ̀kún omi yìí ó dáwọ́ ní ìpínlẹ̀ wọn tó sì ní ṣẹ́rí àti láti lè má jẹ́ kí omi yìí kó máa ṣe àkóbá fún àwọn olùgbé agbègbè mọ́kúà bẹ́ẹ̀ ni gómìnà náà sọ wọ́n wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ ẹ dákun ẹ bá wa mójútó kínní yìí ẹ sì bá wa wá ojútùú sí àwọn ìṣòro ojú ọjọ́ àyípadà ojú ọjọ́ Bàgó nínú ọ̀rọ̀ rẹ̀ níbẹ̀ ló bá ti gboríyìn fún ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Borno ó ní àti bí bàbá ṣe wá ṣe àbẹ̀wò bí ó sì ṣe gbé àwọn nǹkan kàǹkà lọ́wọ́ nígbà tí bàbá ń bọ̀ ó ní ìyẹn ṣàpèjúwe àsìkò àti fi ìfẹ́ hàn bẹ́ẹ̀ ni ó sọ lóhùn òkè ó ní ìpínlẹ̀ yìí àti ìpínlẹ̀ Niger ni wọ́n mọ̀ jọ ní àwọn nǹkan oríṣiríṣi ní papọ̀ tí wọ́n jọ ń ṣe papọ̀ ó ní ìfẹ́ wà láàrin gómìnà ìpínlẹ̀ Borno ìfẹ́ wà láàrin wọn ó ní eléyìí là á fi to ẹsẹ̀ ara wa lọ Bàgó nígbà tí ó ń sọ̀rọ̀ wọ́n ní àwọn ké sí ìjọba àpapọ̀ láti rí i wípé wọ́n ṣiṣẹ́ ní ìpínlẹ̀ náà kí wọ́n bá lè yí gbogbo àwọn kan bá lè mójútó gbogbo àwọn ìṣòro eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger yìí ó ní àwọn wọ́n wá sọ síwájú pé àwọn fi àsìkò yìí ké sí ìjọba àpapọ̀ láti tẹ̀ wájú nínú àwọn iṣẹ́ wọn eléyìí tó ń ṣe wọ́n ní pàápàá jùlọ lásìkò òjò ńláńlá tó ń rọ̀ yìí àti bí ojú ọjọ́ ṣe ń yí wọ́n ní ẹ dẹ́kun bàbá ẹ bá wa mójútó àwọn ibi tó bá yẹ ẹ ṣàánú wa bí ojú ọjọ́ ṣe ń yí yìí òtítọ́ ni ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá mọ̀ ń pa rẹ̀ ni wọ́n mọ̀ nǹkan tí à ń sọ fi ẹ wò ṣe rí ẹ bá wa tètè mójútó gbogbo àwọn ojú ọjọ́ eléyìí tó ń yí padà àti bí òjò ṣe ń rọ̀ lóríṣiríṣi àwọn iṣẹ́ eléyìí tó bá yẹ kẹ́ ẹ ṣe ní àwọn ìpínlẹ̀ ẹ tètè ẹ mójútó bẹ́ẹ̀ bá fẹ́ ṣe rẹ̀ ìròyìn ọ̀hún wà nínú ìwé ìròyìn Punch ẹ lọ mú kẹsìrí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí wọn láti rí ìròyìn ọ̀hún níbi tí ẹgbẹ́ tí ó ń rí sí ìjàjàgbara ilẹ̀ olómìnira ti Biafra tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ tó ń rawọ́ rasẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu pé ẹ dákun ẹ jọ̀ọ́ we beg sir ẹ bá wa fi ẹni tí ó jẹ́ adarí fún àwọn ọmọ bíbí ilẹ̀ Biafra IPOB ìyẹn Maazị Nnamdi Kanu wípé torí ìṣọ̀kan ilẹ̀ wa náà ni ẹ bá wa yọ̀ǹda rẹ̀ ẹni tí ó jẹ́ adarí fún ẹgbẹ́ masọ́ọ̀bù yìí ìyẹn Comrade Uchenna Madu òun ló sọ ilé ìdí mímọ́ wípé tí wọ́n bá fi lè fi Kanu lẹ̀ yóò tún jẹ́ kí gbogbo ohun tí ó ti bàjẹ́ yóò jẹ́ kó tún dáa sí ni yóò tún jẹ́ kí ìṣọ̀kan kó wà jákèjádò ilẹ̀ wa Nàìjíríà tí gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà tí wọ́n sì mọ iṣẹ́ papọ̀ ní ilẹ̀ wa ó wá rọ̀ wọ́n ó tún wá sọ wípé ṣé rí ohun tá à ń sọ yìí tí wọ́n bá fi lè fi Kanu lẹ̀ yóò jẹ́ kí aráyè fi kùn lukùn ká sì sọ gbogbo gbùngbùngbùn tó ń ṣẹlẹ̀ ní apá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa ìyẹn South East yóò jẹ́ kí gbogbo ẹ̀ka aráyè sọ ká sì sọ ká fẹ́ bá a ti kórí bá a ti fẹ́ kórí ó wá sọ ó ní iṣẹ́ rí gbogbo bóun ṣe ń bẹ̀bẹ̀ yìí ó tún ní ṣe pẹ̀lú bí gbogbo àwọn èèyàn tí wọ́n ní lọ́kàn ní agbègbè ìlà oòrùn gúúsù ilẹ̀ wa fún àwọn gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà tá bá sọ pé a fẹ́ Biafra kéde pé àkànfẹ́ yapa a fẹ́ jagun a sọ ń tún bí nùbí ni ó ní gbogbo tí ó wá bá jáde ní àtàrí bóun ṣe ń bẹ̀bẹ̀ yìí òní ó wàá sọ bí ìjọba Nàìjíríà bó ṣe nífẹ̀ẹ́ abalọ̀dù àwọn àti gbogbo àwọn ẹ̀yà tó wà lẹ́ Nàìjíríà sí ìwé ìròyìn The Nation olókọjáde mọ́bẹ́ náà ni bí wọ́n ti kọ́ mo ṣe mú. nínú ìwé
ìròyìn Vanguard ní ìròyìn eléyìí wà ó sì jẹ́ ìròyìn eléyìí tí ó mà dùn mọ́ nínú níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi ti bà àwọn lọ́kọláya kan eléyìí tí wọ́n da omi gbóná sí òpó kan lára. Ìjọba ìpínlẹ̀ Ebonyi ni wọ́n mà ti sọ̀rọ̀ wípé ọwọ́ àwọn ti bà àwọn lọ́kọláya méjì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chigoeze àti ìyàwó rẹ̀ Ginika fún bí wọ́n ṣe da omi gbóná sí alábàágbé wọn lára o tó tún jẹ́ òpó eléyìí tí wọ́n mọ̀ sí Cynthia Ncha ní òpópónà Akidi ní Abakaliki tí ṣe olú ìlú Ebonyi. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló bẹ̀rẹ̀ níbi ká máa tàkùrọ̀sọ síra ẹni o láàrin Ginika àti Cynthia níbẹ̀ ló ti di tọ́rọ́ fọ́kalẹ̀ tí wọ́n padà sọ di ìjà ojúkojú o. Àwọn tí ọ̀rọ̀ ṣojú tí orúkọ rẹ̀ ń jẹ́ Osioma ní ó sọ wípé Chigoeze pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àti àbúrò ọkọ rẹ̀ ni wọ́n máa di pàǹpápọ̀ tí wọ́n sì mú Ginika tí wọ́n máa sọ̀rọ̀ burúkú sí tí wọ́n mú onígbòóyá wọ́n padà sọ di pọ́ǹṣì báàgì tí wọ́n nà ó ní wọ́n ti fi àwọn nǹkan ohun ìjà wọ́n ti fi nà dáadáa. Ó sì ọmọ oníṣẹ́ rí ìyá tí ó jẹ́ opó yìí ó ní wọ́n mà ná gan ni tó ti fi ara pa yánnayànna nígbà tí ó ní Ginika yìí ni ó jẹ́ wípé ó bá lọ nú ilé yìí o ìyàwó àwọn ọkọ láya tó ń jọ ń gbé ó ní ló bá lọ nú ilé ló bá lọ mú omi tó ti gbóná tó ti hó yayaya lórí iná ó sì lọ gbé wá ló bá dà á sí ara arábìnrin náà. Gẹ́gẹ́ bí àwọn tí ọ̀rọ̀ ṣojú wọn ni ṣé rí àwọn lọ́kọláya yìí ló ti jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa dúnkokò mọ́ ìyá yìí pé wọ́n á máa dúnkokò mọ́ dáadáa o. Wọ́n ní nígbà tó ti kó wọnú ilé yìí ṣé sì rí obìnrin yìí kò fẹ́ ìjà yóò máa ṣe obìnrin opó yìí òun fẹ́ ìjà dé jẹ́jẹ́ lọ́mọ èkó rẹ̀ ni ó máa ń lọ ni o. Gẹ́gẹ́ bí Osioma ṣe sọ ó ní ṣùgbọ́n bí obìnrin yìí ṣe ń wà àlàáfíà tó àwọn Ginika yìí àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní ẹ wò wọ́n máa ń jẹ́ kí ayé kò nira fún ni o. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí afurasí náà ni wọ́n ti gbé lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Central Police Station. Wọ́n nígbà wọ́n yẹ ọ̀rọ̀ rẹ̀ wò wọ́n bá rí pé ọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ àti ju ohun tí àwa tún lè mójútó lọ. Wọ́n bá tún fi ṣọwọ́ sí àwọn àjọ Special Weapon and Tactics SWAT wọ́n ní wọ́n fi ṣọwọ́ sí olú iléeṣẹ́ wọn tó wà ní Abakaliki. Bẹ́ẹ̀ ni alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ebonyi SP Joshua Nkando ló bá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní ọwọ́ ti bà àwọn afurasí ọ̀hún ó ní wọ́n sì fojú balẹ̀ ẹjọ́ o látàrí àwọn nǹkan tí wọ́n ṣe yìí nígbà tí iṣẹ́ ìwádìí tó bá parí kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa o. Ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn ọ̀hún bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ́ lọ mú kẹ́ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. Àmì ò nínú ìwé ìròyìn Tribune láàárọ̀ yìí láti rí ìròyìn tó sọ pé ọwọ́ àwọn àjọ ààbò ara ẹni làbò Nigerian Security and Civil Defence Corps ó ti bà àwọn afurasí méjìlá o tí ó yẹ pé wọ́n ń ba gbogbo dúkìá ìjọba àti dúkìá gbogbogbò jẹ́ ní olú-ìlú wa Àbújá ní àsìkò iléyá tó lọ yìí nígbà tí oníkálukú tí oníjóńjó táláyọ̀ ń yọ̀ tí àwẹ̀jẹwẹ̀mu ti sálà ti ń lọ ó ní ọwọ́ àjọ ààbò ara ẹni làbò lólùlù wa Àbújá ń lọ bá àwọn afurasí méjìlá kan lórí wípé wọ́n ń ba àwọn òpó ẹ̀rọ ìkànsíra ẹni wọ́n ń bà á jẹ́ wọ́n sì ń tú tó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúgbò ní àárín gbùngbùn olúùlú wa Àbújá nígbà tí àwọn èèyàn ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ti ọdún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro fún àjọ náà Monica Ojobi tó fi síta ní ọjọ́ Ìṣẹ́gun nílùú Àbújá ó sọ ó ní báwọn ṣe fi kélé òfin gbé wọn yìí ó ṣeé ṣe látàrí bí àwọn ọmọ ikọ̀ náà tí ó jẹ́ tactical squad wọn tí wọ́n máa ń mójútó àwọn nǹkan ní tilẹ̀ wa àti àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ gbòógì nílùú olúluwa Àbújá bí wọ́n ti ń ṣe patrol káàkiri o láti rí i pé ààbò ẹ̀mí àti dúkìá ní olúluwa Àbújá ó dúró digbí lásìkò tí àwọn èèyàn ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá. Àwọn nǹkan tí wọ́n wá rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ó ní a ti rí àwọn wáyà kìrìpìkìrìpì tó jẹ́ ti àwọn tí ń ṣe ìkànsíra ẹni àti àwọn nǹkan èlò ìkànsíra ẹni. Wọ́n mú sọ́bìrì 3 lọ́wọ́ wọn o jígà 3 wọ́n gbà ké lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n sì mú àwọn oríṣiríṣi irin
àti àwọn irin tí wọ́n máa ń rì tí wọ́n máa fi polówó káàkiri láàrin ìlú òun ni wọ́n gbà lọ́wọ́ wọn nígbàtí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ náà ní olúluwa Àbújá Dr. Olúṣọlá Odùmọ́sù tó ń sọ̀rọ̀ ó ní àjọ náà ti ṣetán o láti rí i pé àwọn wá agbódẹ́kun fún gbogbo ìwà pálapàla àti ìwà àbàjẹ́ ní olúluwa Àbújá. ìròyìn ọ̀hún gùn o torí àkókò wa múramú belenja ni wípé ọwọ́ àjọ àbọ̀wárí làbò ó tẹ àwọn afurasí 12 tí wọ́n ń ba nǹkan jẹ́ nílùú wa Àbújá. káàbọ̀ ó ti tó àkókò tá a gbé súnmọ́ àwọn ará ilé báyìí ṣeré ìtábàwò ojú aago wa rí i pé aago 8 ó ti kún ìṣẹ́jú 2 báyìí ó ti tó àkókò tẹ̀yìn ará ilé òní rẹ̀ fẹ́ láti dá sí ẹ dẹ́kun àwọn òròyìn tá a kà òun ni kẹ́ ẹ dá sí o àwọn eléyìí tá a bá sọ ẹ má dá sí mo forúkọ Ọlọ́run bẹ̀ yín. ohun tá a bá wí ni ẹ bá wa wí o ohun tá a bá wí ẹ jọ̀ọ́ ẹ má sọ o. ẹ dákun 07047700064. hello. ẹ̀dùn ẹ̀ka rẹ̀ pé tó. Ọlọ́run ló ń ṣe ẹ̀ka rẹ̀ o. iléeṣẹ́ CTFM mọ̀ níbàjẹ́ o. àmì o. orúkọ mi ni Saheed rédíónìkì láti Ṣakí. ó mà tọ́dún Mr. Saheed. ó wá bẹ́ẹ̀ ni àpéjọ CTFM mọ̀ níbàjẹ́. àmì. nípa àròyìn tẹ kàkẹ́yìn sí ọlọ́dún sọdún aláyọ̀ ń yọ àwọn tí ń bà ló jẹ́ àwa kí gbogbo àwọn civil defence fún iṣẹ́ takuntakun tí wọ́n ti wáwọ́ ẹ̀ bolẹ̀ ẹni tó sì mú omi gbóná tọ́lọ́dà lé opó lórí ẹ̀rí pé rúdájọ́ bẹ́ẹ̀ lọ ẹkún ṣe fóun náà kó wo bí ṣe ń rí lára wọ́n ìpè ti pẹ̀pẹ́gùn rẹ̀ wò náà kó tó fi gbọ́mọ ẹyẹ ọlọ́wọ́n sanu àti pẹ̀pẹ̀ mọ̀ níbàjẹ́ o orúkọ mi Saheed rédíónìkì láti Ṣakí. ẹ ṣeun Saheed 07047700064 07047700064 bẹ́ẹ̀ ni. hello. ẹ káàárọ̀ o. àkójọ ṣàlejò lówó. ìtura ọdún ẹ káàárọ̀ o. àlejò lówó láti ìlú Wérélé. yes. nǹkan tí èmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ Wike ṣe rí ọ̀rọ̀ Wike yìí ó dàbí ẹni pé gbogbo ẹgbẹ́ tó wà gbogbo pàtì pátápátá ó dàbí ẹni pé báyà wọ́n ń bẹ̀rù Wike látàrí àjọṣepọ̀ tó wà láàrin òun pẹ̀lú ìṣẹ́lẹ́sì Tinubu so gbogbo ohun tó bá sá fẹ́ńkálùkù bá gbélé ayé ṣe tọ́jà máa rántí ọjọ́ ọ̀la ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ ti Nnamdi Kanu kí ìjọba tó wà ń ta kọ́dà tó kó fi ojú àánú kó fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí pé àwọn ẹ̀yà Ìgbò wọ́n ṣe sọ́pọ́ọ̀tì Mr. President tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kó fi ojú àánú yẹn kó fi wò wọ́n kó ṣàánú wọn lórí ọ̀rọ̀ Nnamdi Kanu gẹ́gẹ́ bí àárín yẹn ọ̀rọ̀ Mr. President nípa tó bọ́yá yóò lulẹ̀ ní 2027 kò ní lulẹ̀ 2027 ọlọ́run ní yóò lulẹ̀ kó bá jẹ́ pọ́dún mẹ́jọ náà lọ́lọ́run yóò ṣe kó ṣe bẹ̀kúrẹ́ sí àwọn ọmọ Nàìjíríà láti fi sìn kó má jẹ́ kó di 2027 kó tó lè fún un fẹ́ tọ́jú àwọn ọmọ Nàìjíríà torí àyípadà fúnra wa ó kè jẹ́ pé Mr. President ló fẹ́ ṣe dáadáa tó bá fẹ́ ṣe dáadáa ní irú kéde tó kéde ní rìfáàsì yẹn báyẹn kó kéde ẹ̀ gbogbo Nàìjíríà because àyípadà ìlú ọ̀fara olóòótọ́ nígbà tó kó bá wọn tó ń jẹun everybody ní ti jẹ́ pé òróró náà má nìbó ti yẹ kó rí ọ̀dọ̀ àwọn tó ń láwọn jó lórí ìpínlẹ̀ ni wọ́n rí gbádùn yìí ló rí gbádùn àwọn tá a la jẹ́ mẹ̀kúnnù à ń sọ́fà ní ẹwú epo ẹwú ọjà wa ọlọ́run jẹ́ Nàìjíríà bàjẹ́ o máa ń sàlà. 07047700064 07047700064 bẹ́ẹ̀ ni òun lójú òpó tẹ́ fi wọlé sínú kólúwa. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́. nípa ọ̀rọ̀ tí. kí lórúkọ yín bolẹ̀ tí ń pè. Owólabí látòkè o. ẹ ṣe ń lé. nípa ọ̀rọ̀ tí Ali Ndome ọ̀rọ̀ tó sọ ni mo fẹ́ fẹ́ sílẹ̀ lórí. nǹkan tá Ali Ndome sọ olóòótọ́ òun ní ẹni ni òótọ́ ọ̀rọ̀ ló sọ báwọn èèyàn ní gbà bọ̀tò tọ̀rọ̀ ló ń sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Jonathan ní 2015 nìyẹn so kí Mr. President káwọn náà wà kíáfù pẹ̀lú gbogbo àwọn town cross láti bí látọ̀hún Nàìjíríà ní bàjẹ́ o. àmín. 07047700064 òun lójú òpó tẹ́lò láti fi wọlé sínú kolo wa ń bí 07047700064. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o yes. bọ́sì yẹmí akínyàn. ẹ ṣeun bàbá mi.
ọkùnrin látàrọ ohun yóò ní ha àmín ayé ò ní pohùn àmín o ràásùlù láti ṣùkùn àtòsí láti lọ kàkà kí a bá sọ òdodo ọ̀rọ̀ nàìjíríà wa yóò kún dẹ́ẹ̀ka tó àwa yóò bá àkẹ́lú ìtọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ wọ́n máa sọ pé ẹ̀yà ẹ jẹ́ ká bá bàbá sọ ìdíjẹ́ òdodo ọ̀rọ̀ wípé pé 2027 ló kù fún ọmọ kàǹpé báyìí tí wọ́n ṣe ọdún mẹ́ta kó pélé ká mọ̀ pé ìjọba wọn ó tù wá lára. Ìrìn tá à ń fẹ́ ni pé lérí ọ̀rọ̀ àwọn ọrọ̀ ajé wa yìí wọ́n bá wá àtúnṣe ṣe lérí ọ̀rọ̀ ètò ààbò ẹ̀yẹ́kùndẹ́ kàtó. Ẹ̀sọ́nọ́mì wọ́n bá gbégbésẹ̀ lọ́dọ̀ àwọn gọ́fìnà yìí wọ́n yọ̀ǹda autonomy fún àwọn local government dàmà wọn ò ṣe kẹ́kẹ́ nínú ìlú fa. Àwa ń pé omi ń yalé gádà mélòó ni wọ́n ti ṣe fún wa wọ́n fẹ́ jókòó lọ́fíìsì wọn gbowó lásán ni wọ́n bá wá nǹkan ṣe sí wọn ò ṣiṣẹ́ ẹ̀kẹ́ wọn àwọn náà wọ́n sì súnmọ́ àwọn aráàlú jù iṣẹ́ wọn làwọn aráàlú ọmọ àárí ọ̀rọ̀ ọjọ́ mélòó la fẹ́ dọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ iṣẹ́ àwọn local government làwa ń rí wọ́n dákun wọ́n bá mójútó ọ̀rọ̀ yìí ìjẹ́rò ní bàjẹ́ asún láti ìṣòfò àgbèsè láti ọ̀la. 070477064 070477064. hello. Hello, àpẹẹtọ. ètò ní o. Adúlá ló sọ̀rọ̀ látọ̀rọ̀ aláàfin. jẹ̀sà ọjọ́ aláàfin ẹ̀ ṣọlẹ̀. Bẹ̀rẹ̀ ọlọ́run ní jẹ́ kí pẹ̀sẹ̀ mọ́ bàjẹ́ o. àmín àṣẹ. Ẹ̀mí tẹnu gbogbo ọwọ́ o. àmín o. Èmi fẹ́ rọ gbogbo wa lórílẹ̀‐èdè yìí. A kàn ń pariwo Tinubu ni. Ṣé gbogbo gómìnà tí ń bẹ lórílẹ̀ ní Nàìjíríà yìí tí wọ́n lè búra wípé Tinubu ọ̀kọ̀ sáfífà àwọn. Àwa ń pariwo. Ṣé bí local government ṣe rí yìí sórí dáa tí wọn ò fún wọn lówó? Ṣé Tinubu náà ni ó ṣe gbogbo ń tá a fẹ́ pátá? Báwo pé Tinubu nìkan ni kò ní sí stéètì, kò ní sí gómìnà, kò ní sí local government. Àwọn ń pariwo lásán. Ọlọ́run ní kí ó bàjẹ́ ìmẹ́fẹ́ ká ronú sílé yìí. So tí Màláìka bá wà ṣe pírẹ́sẹ̀ntì fún wa lórílẹ̀‐èdè yìí, à á complain. Ọlọ́run ní kí ó bàjẹ́. àmín ṣeun wọ́n ní bí màláìka ìyún bá àwọn áńgẹ́lì bá wá ṣàárẹ̀ fún wa. ẹ̀rọ tiẹ̀ mọ̀ rò pé súlá làwọn màláìka ni. ọ̀là á complain ọlọ́run tá ṣe àánú. mo rò pé màláìka ń fújì ni ó ń sọ ni èyí mọ̀ pé màláìka áńgẹ́lì ni bàbá ń sọ. Hello. ẹ káàárọ̀. yes sir. Saheed Ọ̀sẹ́yà ló ń pè ó láti sẹ́yìn. Mr. Saheed ẹ káàárọ̀. Yes sir, yes ma. Ṣẹ́rí lórí ọ̀rọ̀ tí former governor excellency governor Ayọ̀délé Peter Fáyọ̀ ti sọ nípa aṣíwájú òun ni mo fẹ́ sọ. Ẹ rí i pé tí aláboyún bá sọ̀rọ̀ ká gbà pé òdodo ọ̀rọ̀ ló sọ. Tẹ́ńtọ́ lọ sí àjìnà bá sọ̀rọ̀ ká gbà pé ohun tí ojú wọn rí lóhun àwọn àtàdé bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ni. Nípa ọ̀rọ̀ tá Ayọ̀délé Fáyọ̀ ti wá sọ nípa aṣíwájú ẹ rí i pé òdodo ọ̀rọ̀ gbáà ni kí àwọn ọmọ Nàìjíríà ká nẹ sùúrù sí. Irú ohun tó fẹ́ lè mú former governor Peter Fáyọ̀ ti sọ nípa aṣíwájú tó dẹ̀ jẹ́ pé owó ìṣẹ̀sìn wọn ẹ rí i pé Nàìjíríà padà dá pẹ̀lú renewal tí ààrẹ gangan kéde rẹ̀ ọlọ́wọ́ ní jẹ́ Nàìjíríà ó dàrú Saheed Ọ̀sẹ́yà láti sẹ́yìn. ẹ ṣeun 070477064 070477064. hello. ẹ gbóhùn sókè o. a gbọ́ yín dáadáa o a gbọ́ yín rárá. 070477064 òun lójú òpó tí ó já sínú kulu lọ́dọ̀ wa ń bí 070477064. hello. hello. ẹ káàárọ̀. a kú ètò yes ma. ọwọ́ yín lẹ́ẹ̀ fìgbà tọ́ yín. àmín àṣẹ Èdùmàrè. orúkọ mi ni màmú òkìkí láti Ṣakí. yes ma. ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. àmín. gbogbo òròyìn tẹ́ kà láàárọ̀ yìí kò sí ìtọ́ ìjẹmọ́mọ Nàìjíríà ń bẹ ọlọ́run ó ṣàánú wa. ohun tẹ́mi kẹfẹ́ dá sí ni wípé nípa ọ̀rọ̀ ètò ààbò yìí tí wọ́n bá wa mójútó ètò ààbò yóò tí ì ní kókó níṣẹ́ fíàgàn kọ́lọ́run ó ṣàánú wa ọlọ́run ò ní dà wá láàmú lágbára ọlọ́run jẹ́fẹ̀ CSM kò ní bàjẹ́ o ọlá aláwúlá wàlá àpòàtà màmá òkìkí láti Ṣakí. ẹ ṣeun mọ́mí òkìkí 070477064 070477064 níjú òpó tí ẹ pè sí
hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. yes. ọláyẹmí ẹ káàárọ̀ sà. ìrọ̀lúwa yes ẹ káàárọ̀ sà. ẹkúnṣẹ́ ẹni tẹnugbó bí ọwọ́ o. àmín. iléeṣẹ́ sí bùkájọlà local government tó lọ́gbà nípínlẹ̀ àti gbogbo ìpínlẹ̀ yàtọ̀ orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ o. àmín. a ó máa mọ̀ ọ́ ṣe ẹ̀sìn afọlágbà bá àtúntò ló ń sọ̀rọ̀ látàdó àwáyé. yes sir. ẹ rí èmi kọ́kọ́ kí senator aline dumena fún wípé ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè nàìjíríà ó sì nífẹ̀ẹ́ àwọn tí ń ṣojú fún ó wá nífẹ̀ẹ́ senator bọ́lá ahmed tinubu ààrẹ nàìjíríà àtẹgbẹ́ apc tó ń ṣojú fún kì í ṣe pé gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ nípa ibi tíjọba kù sí òun kọ́ ni ò nífẹ̀ẹ́ ìjọba òun gangan ló nífẹ̀ẹ́ orílẹ̀-èdè àti ìjọba tí ṣe orílẹ̀-èdè lásìkò ìgbà náà mọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ pé dáadáa ló ń sọ kò tẹ̀ ẹ̀ sọ bí tó kù sí rárá ìfún polórí bójọba àlú irú àwọn bẹ́ẹ̀ ò nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá wọn ohun tí wọ́n jẹ sẹ́nu ara wọn lásán ni wọ́n ń lé kiri. ẹ gbogbo irú àwọn tó ń rọ́ kẹ̀tíkẹ̀tí láti inú ẹgbẹ́ pdp lọ sí apc nsìn tí wọ́n ń pè dáadáa tí bọ́lá tinubu ṣe nǹkan tí apc ṣe ǹjẹ́ kò kù síbi kankan rárá ìbẹ̀rù nǹkan tí wọ́n ti ṣe nínú ẹgbẹ́ tí wọ́n wà owó ìlú tí wọ́n kó lẹ́kùnà lókàkà gọọmenti tó kówó ẹ̀ ní pọ́npọ́ torí kí bọ́lá ahmed tinubu má ṣèwádìí wọn àtẹgbẹ́ apc ni wọ́n fi rọ́ lọ síbẹ̀ àtẹni tí ń wá pò míì lọ́dọ̀ bọ́lá tinubu pé bóyá yóò dùnyàn mí ní mínísítà tí n bá sọ dáadáa pẹ̀lú ẹ̀ tí mo bá lọ ọdún ẹ̀ tí mo sọ dáadáa ṣé òkun síbi kankan ni ṣépa orílẹ̀-èdè yìí ti dúró déédéé ṣètò ọrọ̀ ajé wa ti dúró déédéé tọ́wọ́ ajẹ́ pé ẹ̀ní máa tòdodo fẹ́ni tí ń ṣèjọba lọ́wọ́ níbi tó kù sí ó lè máa ṣàtúnṣe ọlọ́run gbà á là lórílẹ̀-èdè nàìjíríà o nàìjíríà ò ní bàjẹ́ o ó dàbọ̀ ẹ gbàgbọ́ látàbá sí látàdó àwáyé. ẹ ṣeun 070477064 070 47,7064. òun náà ni ojú òpó eléyìí tí ẹ lò láti fi darapọ̀ mọ́ wa 0704770. hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. àwọn agbọ́dọ̀ nílẹ̀ lágbọ̀tọ̀ la. tí àṣírò rẹ̀ lè gbé láti lè sẹ́yìn. ẹ̀kú ètò lẹ́rí kábàá yin bàbá náà ni àwa gẹ́gẹ́ tá a wà nílé ṣé àwa gẹ ewu dáa náà ṣe tọ́jà kí gbogbo ń kálukú ọyẹra rẹ̀ wò á máa ṣàdúrà fúnra rẹ̀ pé ọlọ́run ojú ń kálukú ògúnlẹ̀ báwa náà wà ń bẹ́ tí wọ́n ti máa kébò sí kọjá ní ṣùgbọ́n ìbẹ́ lọ́hùn gbogbo ẹni tó bá wà láyè kẹ́ a máa bẹ̀ lọ́hùn kéńtẹ́ ẹni tó wà lẹ́nu ẹ̀kọ́ lè gbà ọlọ́run gbàdúrà wa o ọlọ́run ìṣẹ́ wo ní gbóná o báwa náà wà ń bẹ́ tí wọ́n ti máa kébò sí kọjá ní ṣùgbọ́n ìbẹ́ lọ́hùn gbogbo ẹni tó bá wà láyè kẹ́ a máa bẹ̀ lọ́hùn kéńtẹ́ ẹni tó wà lẹ́nu ẹ̀kọ́ lè gbà ọlọ́run gbàdúrà wa o ọlọ́run ìṣẹ́ wo ní gbóná o. Káàárọ̀ ní sálọ sáré látọ̀yọ́. yes látọ̀yọ́ aláàfin. ẹ ṣúlẹ̀ o. ẹni tí èmi fẹ́ sọ tí mo fẹ́ dá sí nínú ètò yẹn ọlọ́ọ̀bá kò ní jẹ́ bàjẹ́. wọ́n gbà tí wọ́n sọ̀rọ̀ omi yálé ẹni ẹ̀wọ̀ gbogbo ojú ọ̀nà tá à ń lò ní ìsìn pọ́tà àwọn local government wa àríṣẹ́ kankan tí wọ́n ń ṣe lórí rẹ̀ kò sí kankan tí wọ́n ń ṣe ọmọ kọ́tà ti kún àìmọye kọ́tà ló bàjẹ́ kí ló dé wọ́n ti ń ka ojú ẹ̀ à ń pariwo ààrẹ à ń pariwo ààrẹ ṣé àyíká ààrẹ sì ń ṣe é fún wa a máa tẹ́ ń ṣe fún àwọn gómìnà wa kí ló wá dé láwọn máa ń fi àjẹ àwọn tá à ní nǹkan kan ni tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀dá ọ̀kẹ́ bá lè bẹ̀ wọ́n ṣàánú wa ni wọ́n mọ̀jọ́ bí ó gbé a lọ gbogbo gáà lè dúró tó ti bàjẹ́ tán gbogbo ojú ọ̀nà ọ̀dà gbogbo ọ̀nà oko gan gbogbo mi ọkọ̀ bá kó ẹ̀kọ́ ló lè jáde mọ́ àwọn local government wọn tẹ́tẹ́ dá àwọn aláàkọ́kọ́ nu local government wa ẹ bá lè rọ̀ wọ́n wá kàn ṣe sí ìbò ní tó ń bọ̀ yìí wọ́n tó fẹ́ lò wá ká máa dìbò fáwọn ọlọ́mọdé àti ṣe o ọlọ́mọdé àtọrọ kò ní bàjẹ́ o. àwọn aláàkọ́kọ́ nu local government wa ẹ bá lè rọ̀ wọ́n wá kàn ṣe sí ìbò ní tó ń bọ̀ yìí wọ́n tó fẹ́ lò wá ká máa dìbò fáwọn ọlọ́mọdé àti ṣe o. kámọ̀ kí àwọn èèyàn wa o mọ̀yọ̀ sáré ìṣẹ̀tàwò adétọ̀nà faridulai comrade adi abdulrasaq bankayere fẹ́mi rafiu hafiz àríyá mubarak anífowóṣe ọládélé wàsíù àyìndé akínyìn ọ̀dẹ́tọ́lá jacob ẹ̀ṣẹ̀un ọláwálé wahab yunusa mọ́rìndọ̀tì
Ọlápọ̀tí Ọláwálé Yusuf Ayana Akínwùmí Kamaldeen Adéṣọlá Ọlánìkẹ́ Janet Abe Àṣelà Amos Adébáre Oyèṣèjì Sherifat Bùsàrí Nurudeen Adéníyì Akíntúndé Sulaiman Hamzat Ọmọwùmí Ìtàbíọ́dún Amos Adébáre ṣe rí ibi tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ gbàùn ẹ wà á rí wa lẹ́ka ìpolówó ọjà wa ni. Akínwùmí Abọ́sẹ̀dé ọ̀kan láwọn àyànkẹ́mi àwọn èrò pọ̀ gan-an bàbí ẹ ṣeun adúpẹ́ o. Rahim Taofik Sefanaya Àánú Olúwa ọ̀kan láwọn àyànkẹ́mi ẹ ti dákọ̀ wọn lẹ́ẹ̀kan. Ìtàbíọ́dún Akíntúndé Sulaiman Bùsàrí Nurudeen àwọn èèyàn ẹ ṣáà ṣeun ẹ ṣeun akínyìn àlòyìn lọ́gùn ẹ̀yìn. Londona Sodiq kíá o. ẹ jẹ́ òwe àrípè kan sí kí a máa dágbére ká máa lọ sí abala. ká máa dágbére lábala àjìmúná náà abala àjìmúná bẹ́ẹ̀ ni. ká bọ́ sínú fìjìláńtẹ́ 7064. ẹ jẹ́ òwe àrípè kan sí ṣeun bí ojú ọ̀nà. hello. ká máa lọ sí abala. hello. ẹ káàárọ̀. ẹ kúkú sẹ́. yes. ọpọlọ yóò ní dàrú. àmì o. owó ládùúrà sáàkì látọ̀yọ̀ aláàfin ló ń. ó mọ̀ ṣọwọ́ ẹ̀yìn ará ọ̀dọ́ láàárọ̀ ìṣẹ́. bó ṣe rí nù sáyẹ́dì òdòdó ọ̀rọ̀ ó ṣòro sọ gbogbo àwọn tí a ń bú ààrẹ ọlọ́run kankan fúnra ara rẹ̀ àwọn ànábẹ́ ọlọ́run tó ránṣẹ́ wọ́n jẹ̀bi gbogbo àwọn gómìnà yẹn tí mo tú àwọn alága káàkiri ilẹ̀ ṣé ààrẹ náà ni wọ́n máa wá sí káàkiri kọ̀ọ̀kan ẹ bá ma gómìnà sọ̀rọ̀ gbogbo owó tí a ń jókòó tẹ̀ mọ́ tú àwọn káàkiri ilẹ̀ wọ́n wá bá mi sí ìlú ọlọ́run gbàdúrà wáyé láti yọrí ayọ̀. àmì ò ẹ ṣeun. gbogbo àwọn gómìnà yẹn tí mo tú àwọn alága káàkiri ilẹ̀ ṣé ààrẹ náà ni wọ́n máa wá sí káàkiri kọ̀ọ̀kan ẹ bá ma gómìnà sọ̀rọ̀ gbogbo owó tí a ń jókòó tẹ̀ mọ́ tú àwọn káàkiri ilẹ̀ wọ́n wá bá mi sí ìlú ọlọ́run gbàdúrà wáyé láti yọrí ayọ̀. mójútó àbáwọn ọmọràn eléyìí tẹ ní fún ìjọba òun náà ni tábà ti dé padà láṣẹ ojú òkú sílẹ̀ láti wọlé abala ẹjádókè lọ́hùn tí a bá padà dé àmọ́ tẹ̀wájú ẹ̀kú ìkànnì àbáwọn ọmọràn eléyìí tẹ ní fún ìjọba tábà ti dé padà láṣẹ ojú òkú sílẹ̀ láti wọlé abala ẹjádókè lọ́hùn tí a bá padà dé àmọ́ tẹ̀wájú. padà láti ojúde ọjà. Ìròyìn wọn tẹ̀wájú ọjà àtàkùn sọ fún pé ẹgbẹ́ ìpolówó yín wá sí iléeṣẹ́ SIP 89.1 FM. Ẹ̀yin náà rí wọ́n pè látọ̀yọ́ Aláàfin, wọ́n pè látògbómọ̀ṣọ́ Ìlọrin, bẹ́ẹ̀ ní oríṣiríṣi. Wọ́n pè á láti Benin Republic. Bẹ́ẹ̀ ní Benin Republic Lọ́kọ́jà, wọ́n pè wá láti bẹ̀ ní Kogi, ìpínlẹ̀ Kogi, Ìjẹ̀bú-Jẹ̀ṣà, wọ́n pè wá ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn o, wọ́n pè wá láti Ìkirè, oríṣiríṣi Ìmẹ̀kọ, ìpínlẹ̀ Ògùn, Abẹ́òkúta South, kò síbi tí ọwọ́jà wa tí ò dé. Adé àwọn tó lọ Oǹdó tí wọ́n láwọn ń gbọ́ wa ní ìpínlẹ̀ Oǹdó. Ìjọ kìíní àná lẹ́nìkan pè á láti ìlú Màlà yẹn tá a bá fẹ́ ti Láfẹ́ ń wá tá a fẹ́ bọ́ sí Mẹ̀kọ, àárín Láfẹ́ ń wá sí Mẹ̀kọ ní Màlà wà. Àwọn èèyàn pè láti Oǹdó, wọ́n ní àwọn ń gbọ́ wa kétékété ní Oǹdó, ìyẹn ní pé rédíò wa kò síbi tẹ́fẹ́ kó dé tí ò ní dé. Èyí náà ìgbé polówó yìí wá sí iléeṣẹ́ sí FM. Ìjọba yín bẹnu ajélù kí wàràwàrà kí ó sì bá ọjà yín. Hello. Ẹ̀ka rẹ̀ pé tó. Ẹ káàárọ̀ sà. Ilé-iṣẹ́ sí FM oníbàjẹ́ o. Àmín.
orúkọ mi ni Saheed Rédíónìkì láti Ṣakí. yes sir. nípa ọ̀rọ̀ ètò ààbò ọlọ́wọ́n sábàbò wa. àmín. mo rọ àbúgbà wa tá ń gbin machine tá a bá ti dọ́dọ̀ àwọn agbófinró ẹ dákun wọ́n bá ní àpò ẹ̀ àwa tako fún wọn ká máa bá machine pẹ̀lú agídí kọjá bàbá làgídí fẹ́ẹ́rì pé ni ó mú nǹkan ẹ̀jà lọ́wọ́ tó sì jẹ́ pé wọ́n ń dí àpòpò wa ni tó bá jẹ́ pé wọ́n bá wọn làgídí tó bá jẹ́ pé wọ́n sinú bí tó bá lọ sí nǹkan ní ìtọ́lọ̀ tó dùn ní ìlọ́lọ̀ jáde kọ́lọ́wọ́ nígbà tó bá ti gbé machine pé òkè ní kíní tó bá gbé oúnjẹ ọ̀rẹ́ ẹni tó mú ẹjọ́ rà lágbájá àwọn olùsùn ọ̀fẹ́ nìyí ọmọlúwàbí láti bẹ̀ èyí ó fi lọ́gbọ̀n ayé ń agídí ti lọ ní ó sì bẹ̀rẹ̀ agídí iléeṣẹ́ ìbímọ rẹ tí ò dínkù mọ́ àdúgbòǹdó God bless Nigeria ọlọ́wọ́n lánàá wa orúkọ mi Saheed Rédíónìkì láti Ṣakí. ọmọlúwàbí láti bẹ̀ èyí ó fi lọ́gbọ̀n ayé ń agídí ti lọ ní ó sì bẹ̀rẹ̀ agídí iléeṣẹ́ ìbímọ rẹ tí ò dínkù mọ́ àdúgbòǹdó God bless Nigeria ọlọ́wọ́n lánàá wa orúkọ mi Saheed Rédíónìkì láti Ṣakí. hello àlejò lówó náà yes sir. mo fẹ́ ta sí abala fìgìláńtì torí èmi fẹ́ fi àwọn yẹn wá sí àkéèsí torí àsìkò òdùnú tí ń bọ̀ díẹ̀ díẹ̀ yìí lóòótọ́ àwọn mi yẹn dé sọsẹ́ ní sáìdì àwọn ibì kan ọlọ́run ní jẹ́ dé sáìdì ọ̀dọ̀ wa àwọn onígbẹ́dẹ̀ dé sẹ́yìn kọ́nà dákọ̀ máa dá wọn bí dúró lẹ̀ ní àsìkò yìí nìsín ẹni ní ìgbẹ́jọ́ pé wájú táwọn báyìí àgbàrá dé kọjá ń bẹ̀ wọ́n mọ̀ pé omi lálá ló máa ń kọjá wọ́n fi máa wá mú ìdọ̀tí wọ́n fi máa dà á sí wọ́n sálẹ̀ mọ̀ pé tí òjò bá ti dé tómi tẹ́tí ọ̀rá yìí lọ gbogbo tí ọ̀yẹ́ kó máa yà sí yóò máa yà sí látara bẹ́ẹ̀ èyí ti ní ìlú àwọn èèyàn wa pé gbogbo àwọn àtẹ̀sí tó yẹ ká máa ṣe nípa àsìkò òjò yìí kádàkùn kálákèsì nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn tí wọ́n wá ẹ máa ń pè kíṣẹ́ẹ̀tì kan tó jẹ́ bí ewu báyìí bàbá àgbàlagbà ló kéwì yẹn bẹ̀ jẹ́ èyí tí ẹ̀ka ọ̀nà ń bọ̀ dáadáa yẹn bẹ̀ láìkè ìdákọ̀ ẹ̀ bá àtàkùn ló jẹ́ kálákèsì nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì 0004777 ẹ káàárọ̀ àkùṣe àgbẹ̀fọ́ rédíò ní ìbàjẹ́ ọ̀jẹ̀ lábínú sọ̀rọ̀ láti mọ̀jẹ̀ ìfọ̀rọ̀ àkìyàn kùṣe ẹ̀rí àwa tí a wà nínú ìlú àwa kan gbọ́dọ̀ ṣe ìtọ́jú ara wa gẹ́gẹ́ bí àmúyẹ lábínú sọ̀rọ̀ láti ìjọba bá ṣe nǹkan fún wa ká máa mójútó ká má jẹ́ ó bàjẹ́ ènìyàn ní ẹ̀kejì ọ̀nà tó ti sàlẹ̀ àdúgbò wa jà sí mọ́jẹ̀ ọ̀nà yẹn takùté yìí ẹ̀dẹ́kun ẹ bá báwọn ìjọba local government lọ wọ́n ti wá kíní kan ṣe sí ó fi manage amájọ bàjẹ́ wọ́n rán wa lọ ẹ̀kejì àjọlá òní bàjẹ́ ìsàlẹ̀ àdúgbò wa jà sí mọ́jẹ́ ọ̀nà yẹn takùté yìí ẹ̀dẹ́kun ẹ bá báwọn ìjọba local government lọ wọ́n ti wá kíní kan ṣe sí ó fi manage káwọn ìpè bíi mélòó kan sí kan sí. wọ́n rán wa lọ àjọlá òní bàjẹ́ ẹ káàárọ̀ o. yes kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè. mo bèrè láàrin ọdún kan láti wà. yes ma ẹ bá gbóhùn sókè ẹ dákun. nǹkan tẹ́mi fẹ́ dá sí ọ̀rọ̀ ààbò yìí ni pé a ti rí náà látijọ́ mẹ́ta ẹ bá wa bẹ àwọn ìjọba wa ọ̀nà tó lọ láti ìlú àsáwáyé mo já rárá mo já gbogbo wa ti láàrin ìrìn àjò ààbò gbogbo mọ́tò tí ń wá láti bí jàǹdí kankan wọn ò lè gbàbẹ̀ mọ́ ń gbọ̀ ọ̀nà ti bàjẹ́ àwa tá a wá rìn wáyé wọn bá tọ́ bá kò kó wúlò kí wọ́n bá a ṣe kó wúlò fún wa ẹ bá a bá àwọn ìjọba oníyàn ọjà rárá mọ́ ń gbọ̀ ọ̀nà ti bàjẹ́ àwa tá a wá rìn àwọn ìjọba wọn gbọ́ ìbò ẹ̀yẹ́ ní tiẹ̀ súnmọ́ àwọn ìjọba gbogbo iṣẹ́ ni ó ṣe àjùmọ̀ná láàárọ̀ yìí 000477760 hello ẹ̀yẹ́ ní tiẹ̀ súnmọ́ àwọn ìjọba ọlọ́run ló ń tò kí lórúkọ yín bílẹ̀ tí ń pè tọ́jà àbúyé o gbé kíkẹ́ nígbàjẹ́ o àmì o ìjà àkóso rọ́mà láti àgbà rẹ̀. yes ẹ̀ ṣe ń lè lò ó. à ń sọ̀rọ̀ lórí àwọn ojú ọ̀nà kankan pé báwọn tí wọ́n ṣe náà wọn ò kówó fún ní local government owó òfin wa ni wọ́n ń ṣe àwọn aláàbìdì ìwọ̀n bá bí abálágbá ó tí ọlọ́run bá pèsè wí ìjọba ọjọ́ wa lóhùn tí wọ́n bá dá local government lóhùn ní ìsìn kò sí wàhálà ló tẹ́ bá dé local government tó dà ẹ̀ lùmọ̀ pé local government lẹ́yìn tí ń jẹ́ bẹ́ẹ̀ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá báwo la ti bá àwọn náà láti àwọn la súnmọ́
àlejò iye ìgbàdàn lọ pé báyìí àwọn tá a túmọ̀ tá a lè jọ fún mi ṣùgbọ́n kò sábàá fún wọn tí wọ́n bá wa ṣe o. báwo la ṣe àwọn náà láti àwọn la túmọ̀. lẹ́yìn ìpè ọkọ̀ yìí àlejò iye ìgbàdàn lọ pé báyìí àwọn tá a túmọ̀ tá a lè jọ fún mi ṣùgbọ́n kò sábàá fún wọn. ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ kú ètò yes ma iléeṣẹ́ sì kò ní bàjẹ́ àmín ìtura olúwa ìyá mi dáadáa ìyá mẹ́ta láti rí iṣẹ́ mi lé. mo kì í yẹ káàárọ̀. ẹ dẹ́kun ọ̀nà ìlú wa yìí tá a pé kíkẹ́ àárí ọwọ́ ìjọba ń tẹ̀ ọ̀nà yìí jáde láti iṣẹ́ mi ó jáde sí páàsì àràárọ̀ mi jáde ṣáájú àwáyé ọ̀nà yìí tẹ̀yẹ̀ bá rí nísìnyí fat ṣubú ṣeré gidi ni wọ́n pọ̀tẹ̀ yẹ pé wọ́n bá wa há ni wọ́n jọ wọ́n ṣàánú wa níbi ọ̀nà yìí lágbára ọ̀pọ̀ ẹ dẹ́kun ẹ bá wa kígbe fáwọn ìjọba wọn rẹ̀ wá lọ́wọ́ local government wà yìí náà ni. ẹ sọ káwọn ìjọba òun náà gbọ́. à ń pè wọ́n ń gbọ́. kí ni orúkọ alága ìjọba ìbílẹ̀ ẹ̀ bá wa pè wọ́n kí wọ́n lè gbọ́ pé à ń pè wọ́n lè jáàárọ̀ ìbáyìí ni wọ́n ń gbọ́ àwọn ìjọba òun náà rẹ̀. ẹ̀yà mẹ́ta mú kọ alága ìjọba ìbílẹ̀ yìí ó dà à ń fi àsìkò yìí pé ọ̀nàrẹ́bù Mugati alága ìjọba ìbílẹ̀ Kájọlà ẹ dákun ẹ bá wa mójútó ọ̀nà táwọn èèyàn yìí ń pariwo àwọn èèyàn yìí náà ni nítorí wọn náà ni ẹ fi wà ń bí ẹ dákun gbogbo àwọn iṣẹ́ tó bá jẹ́ àwọn àkànṣe iṣẹ́ ọ̀nà bó ṣe jẹ́ pé kéèyàn ti há lásán gan ni lásìkò yìí wọ́n lè máa rí tọ̀ ebi ò ní pa wá o lágbára Ọlọ́run ẹ dákun ẹ bá wa mójútó àwọn ọ̀nà tí àwọn èèyàn ń pariwo yìí ọkọ̀ kúkú ń ṣe pé ọ̀nà ẹnìkan wọ́n sọ̀rọ̀ on behalf of gbogbo àwọn èèyàn náà wọn míì wà tó jẹ́ pé wọn ò lè pè àìmọye àwọn tí àwọn ọ̀nà yìí tán ni wọ́n tó ti ṣe àkóbá fún ẹ dákun mélòó náà ni wá tí èèyàn kó ti máa ṣubú kán lápá kán lẹ́sẹ̀ ní àwọn ọ̀nà yìí ẹ̀yin ìjọba ìbílẹ̀ Kájọlà à ń pè yín ọ̀nàrẹ́bù Mugati àti igbákejì wọn ọ̀nàrẹ́bù Robert Adéníjì ẹ dákun ẹ bá wa ṣiṣẹ́ lórí àwọn ọ̀nà yìí ẹ bá wa ṣiṣẹ́ lágbára Ọlọ́run á fún yín ṣe bí ò ṣe a nílé gba ìpè kankan mọ́ lónìí ìpè ya mẹ́ta náà ni a fi káàdì lórí ètò àjímúná fún ti àárọ̀ yìí ọ̀la náà ni ọjọ́ ìjọba àwarawa democracy day bẹ́ẹ̀ ni àbíbò ní yẹmí. bẹ́ẹ̀ ni o democracy day democracy welcome to Nigeria we are happy ọ̀la náà ni kí ni mo wá kọ yìí. bẹ́ẹ̀ ni àbíbò ní yẹmí. ẹ wo ẹ̀yà ara lé àní lè gba ìpè kankan mọ́ ó níyàn ṣe o ọlọ́bẹ̀ òun náà ṣe gbogbo ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ́ náà báyìí ẹ kò àìbínú títí di aago 7 alẹ́ sí aago 8 tí a jọ pàdé lórí ètò àpótò ọgbọ́n ẹ ti mọ̀ bá ṣe máa ń ṣe gbogbo ẹ ti mọ̀ àwọn nǹkan tá a máa ń ṣe mọ̀ bá ṣe máa ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ alẹ́ yìí náà àtúnjọ ṣe náà ni o títí di aago 7 sí aago 8 tí a jọ pàdé lálẹ́ èmi á máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílọ́rẹ̀ sọ pé kò ta ní lọ́rẹ̀ o nítorí ẹ̀ lèmi ìtura ọmọ adé nìjí ṣe ń fi àsìkò ìdágbé fún gbogbo èèyàn olólùfẹ́ wa níbikíbi eléyìí tẹ́ ẹ ti ń gbọ́ wa wípé ó dìgbà. ọba fini hàn fàyè ọlọ́run ọba gbogbo àti tí tó ń gbọ́ mi lénìí àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀ olúwa fi wá hàn fàyè ni wọ́n fàyè hàn wá o títí di ìgbà míì tẹ́ mọ̀ pàdé mi ọláyẹmí oyèlékè lórí ètò ó ní mò ń dágbére fún yín wípé káfíìrè àti ayọ̀ káfí pàdé o ire àti àánú nìkan làyè gbà láti máa tọ̀ wá lẹ́yìn ó dàbọ̀. títí di ìgbà míì tẹ́ mọ̀ pàdé mi ọláyẹmí oyèlékè lórí ètò ó ní mò ń dágbére fún yín wípé káfíìrè àti ayọ̀ káfí pàdé o ire àti àánú nìkan làyè gbà láti máa tọ̀ wá lẹ́yìn ó dàbọ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èmi Jacob Ọ̀yákúnlé fìgbàyẹmí tí mo jẹ́ ọmọ ìjọ onítẹ̀bọmi kínní First Baptist Church
ní ìlú Ìlérò lábẹ́ àkóso Nigeria Baptist Convention à ń kí oníwàásù ìjọ Reverend Dr. G.O. Kọ́lájọ ìyàwó wọn Mrs. M.O. Kọ́lájọ àwọn díákónì lọ́kùnrin àwọn ẹgbẹ́ akọrin àwọn òṣìṣẹ́ nínú ìjọ àwọn obìnrin ìjọ àwọn ọkùnrin nínú ìjọ pẹ̀lú gbogbo àwọn bàbá tí ìjọ First Baptist Church fẹ́ fi